Welcome to another interesting edition of Unscripted with Jeff Owolewa. I have a guest in the building. He's an actor, he's a film producer, and he's a realtor. Join me as I welcome the one and only Aweda in the building. Aki Awarale. Good afternoon, everyone. Orúkọ mi ni Alhaji Aweda Weleski Babaski Mamaski, aka Alhaji Kobo. So bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ̀yin tèmi. Ṣáàtìrí bó ṣe ń lọ. Ṣáàtìrí bó ṣe ń lọ. Ó lọ fáfá. Ó máa loud gan. Bí kámẹ́rà ṣe open, àwọn tìyín tán ti rí yan máa pé Aweda Alhaji kò gbà tàbí kí lẹ pè é sí. Alhaji Gbele. Alhaji Gbele. A máa fà á jágan ní orí ètò lẹ́nìí. He's a Nollywood actor. He's been everywhere. Now, Baba, ibo lẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò yín, ibo la bí yín sí? Ó lọ fà o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn. Ibi tí mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò mi. I'm from Ogun State. Ọmọ Ìjẹ̀bú-Igbó ni mí. Ìjẹ̀bú-Igbó gangan. Ọmọ Ìjẹ̀bú-Igbó ni mí l'Ogun State. Ibẹ̀ náà mo ti ṣe kékeré, tí mo ti ṣe gbogbo nǹkan mi, tí mo ṣe dé Èkó yìí náà tí ju bí abi pé mo wá Èkó kò tí lè ju bí abi 24 years lọ ṣábàá abi 25 years. Ìyẹn náà díẹ̀ tó nìkan ní nǹkan. 25 years lẹ́kọ̀ọ́. Ọmọ tó bí 25 years yẹn ó ti dàgbà, ó ti lọ school, ó ti ṣetán, ó ti fẹ́yàwó, ó ti bímọ. Ọlọ́kọ̀ wà papọ̀. Àmín. So kí ni ìrìn àjò yín before kẹ́ tó wọnú Nollywood industry? Ìrìn àjò yẹn olóòtú ó máa lọ fà díẹ̀ o. Ẹ jẹ́ ká fàájà. Ká fàájà. Ẹ jẹ́ ká fàájà. Ṣé rí nínú ìrìn àjò mi yẹn, mo jẹ́ gbogbo ìrìn àjò mi yẹn nígbà tí mo wà bí ọmọ 18 years. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti báyìí. Nígbà tí a ti ń gbọ́njú bọ̀, mo gbọ́njú mọ̀ pé àwa 5 ni mọ́mí wa bí. Ọkùnrin 4, obìnrin 1. Bẹ́ẹ̀ tí mọ́mí wa, Ọlọ́run kó bá mi fọ̀run kẹ́ Àmọ̀rí Alákàrà Ìjẹ̀bú-Igbó. Àmín. Àbíamọ tó strong abọ̀jà gbọ̀rọ̀ gidi. Ọkùnrin 4 kò wá kí n ṣọkùnrin lásán. Ìyá yẹn ò kọ́lé, ó kọ́ ọmọ. Ó kọ́ ọmọ. Ọlọ́run. Kíkọ́ ọmọ yẹn ló wà important jù bàbá. Very no kò jẹ́ pé ó wà important. Very ẹ bá ń fi sí. Very important. Àṣẹ tí yóò ní bàjẹ́ olóòtú. Àmín àṣẹ. Ṣé rí mọ́mí mi nígbà tí a ti ń gbọ́njú bọ̀ díẹ̀díẹ̀ yẹn, àwa pẹ̀lú wọn, a jẹ́ ọ̀tọ̀ ìpẹ́ máa ń help mọ́ sí wa. Àkàrà ni mọ́mí wa ń tà ń jẹ gbogbo, wọ́n ń ta oúnjẹ, wọ́n ń ta àkàrà, wọ́n ń ta aṣọ. Bẹ́ẹ̀ kan tó lọ sẹ́ni wíwẹ̀ ní gbogbo àwọn ṣọ́ọ̀bù wọn yẹn, ibi àkàrà náà máa kọ́ lọ láàárọ̀. Bẹ́ẹ̀ ni àkàrà yẹn gangan ni main focus. Òun ni main focus wọn. Àmọ̀rí Alákàrà ń jẹ gbogbo, kò sọ ọmọ náà tó máa lóhun mọ́. Mi wá lè sọ àwọn ọmọ tó jẹ́ bí ń sìn tí wọ́n ti jọ wọn. Mi mọ́ o. Torí mọ̀ sí yẹn ti di màmá yẹn ti léètì ń sìn báyìí sìn, ó ti lọ bí abi 24 years báyìí. Oh my God. Bẹ́ẹ̀ ni ó ti pé 24 years. Kọ́lọ́n fọ̀run kẹ́ màmá. Àmín Ọlọ́run. Iwájú tán dojúkọ ní bàjẹ́. Àmín Ọlọ́run. Ìtàn fisílẹ̀ náà ní bàjẹ́. Àmín Ọlọ́run. Bẹ́ẹ̀ kí máa bá ọ̀rọ̀ mi lọ. Gbogbo àwọn ọmọ mi wà àjẹ́ ọ̀tọ̀ yẹ pé a níjọ̀gbọ̀n gan, aburú o. Ọ̀nà tá a dẹ̀gbà fi burú ni pé a kì í gbà kéèyàn kó cheat wa àbí kéèyàn kó cheat yàn lẹ́gbẹ̀ẹ́ wa a fẹ́. But along the line, tá a ti ń dàgbà bọ̀ díẹ̀ gradually, ó di pé kélé ìṣe wèrè kábàjá, kélé ìṣe kíní kan kábàjá. Even gan ní police station tó wà ń jẹ gbogbo méjì ni, tí mo mọ̀ ní òkè kan wà ní òkè Ṣọ̀pin ní ti gbàgbé màá rántí orúkọ bẹ̀rẹ̀ ń sìn, ìkan náà dẹ̀ wà ní Àtìkórì. Ṣẹ́rí mo ní ìgbálẹ̀ tí mo fi ń gbálẹ̀ bẹ́ẹ̀, mo ní brush bẹ́ẹ̀ tí mo fi ń fọ ẹnu. Nínú sẹ́ẹ̀lì. Nǹkan a lè dúró ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì ká má wà nù sẹ́yìn yẹn, kò sí wọn bẹ́ ọmọ náà rè. Ajá máa fàjà ṣáá ni. Bẹ́ẹ̀ tí ká má sọ̀rọ̀ jù kọ́rọ̀ yẹn kó lè tè lọ bó ṣe yẹ kó lọ. Àti wọ́n bẹ́ àwọn bí i 20 years, 18 years, bí 18, 20 years. Wàhálà yẹn wá pọ̀, tí wàhálà yẹn dẹ̀ ti pọ̀ jù. Tẹ̀tí máa ń lọ sí station dáadáa. Tẹ̀tí máa ń lọ sí station dáadáa tẹ́ pé anything wàhálà báyìí à ń lọ lọ́jì síbẹ̀ ni. Inú sẹ́ẹ̀lì. A máa lọ́jì sínú sẹ́ẹ̀lì. Ẹnẹ́pẹ́ ní brush. Mo ní brush, mo ní gbálẹ̀ tí mo fi ń gbálẹ̀, mo fọlọ́n bá tó ní Michelle lẹ́rìí. Mo ní gbálẹ̀ tí mo fi ń gbálẹ̀ nínú sẹ́ẹ̀lì ní police station Àtìkórì. Wọ́n ti sọ bẹ́ẹ̀ nísìn, wọ́n ti kọ́ bẹ́ẹ̀ sí area commander. Area commander àdúgbò yẹn. Area commander Ìjẹ̀bú-Igbó ó ti wà báyìí nísìn ní Ìjẹ̀bú-Igbó. Ibẹ̀ yẹn ń gbà. Ọmọ tó bá ṣe wèrè tó bá lọ ya ẹ̀jẹ̀
ń lọ wo wá ni lórí àkọ́bàdà Ìjẹ̀bú-Igbó Ìjẹ̀bú-Igbó ráyè wèrè wá ń sìn kọ́lọ́n kó bá fún ọba wa kábíyèsí wa kọ́lọ́n bá fún ní ẹ̀mí gígùn àtàlàfíà tó máa fi darí wa nílùú Ìjẹ̀bú-Igbó Orímolúsì ẹ pẹ́ fún akábíyèsí bàbá. àmín àṣẹ. ṣé wàá rí ibi tí mo lọ gangan níbi nínú ìrìn àjò yẹn ó wá dé stage kan ọ̀rọ̀ yìí ti dé bíbá yìí mọ́ mi wá ó ti sú wọn tí ìgbà ní parọ́ mọ́ máa jẹ́ pé ẹ ọmọ yìí ọmọ tó kọ́ bá ti kó lé ọmọ 18 years ó ti kọjá ọmọ tẹ́bi lè pakú ẹ wáṣẹ́ lọ. ẹ bọ́ sí gbòòrò. wọ́n ti lé wa nìyẹn ẹ̀dẹ̀ wá wo gbogbo gba yẹn iwájú wa báyìí lọ́n ti máa ń gun ọ̀kadà wọ́n ti dá ọ̀kadà sílẹ̀ nínú ìlú Ìjẹ̀bú-Igbó àwọn máa sọ àwọn tó bẹ̀rẹ̀ ọ̀kadà nínú Ìjẹ̀bú-Igbó àwọn tó bẹ̀rẹ̀ ọ̀kadà nínú Ìjẹ̀bú-Igbó àwọn méjì ni. àwọn wo ni. wọ́n pe bàbá kan ní bàbá y ní ọ̀nà ọjọ́ ká tó dé tàlẹ́ ọjọ́ bàbá kejì yẹn mi ìfi bẹ́ẹ̀ náà mọ orúkọ wọn dáadáa nígbà yẹn sílè lọ́ máa ń gbọ́kadà sílè 5 bẹ́ẹ̀ ni lọ́ ń gbọ́kadà nígbà yẹn so àwọn tó máa pè tán ọ̀kadà fún mi nínú Ìjẹ̀bú-Igbó yẹn ẹni àti tó bá kàn máa kàn múra ẹ̀ ń gàn fáwọn èèyàn ìwájú so gbogbo àyẹ̀dẹ̀ ilé yìí brother mi first one yẹn join àwọn ọlọ́kadà yẹn àwọn náà máa ń bá wọn gbèrò lọ ìgbà tó yá wọn bẹ̀rẹ̀ sí ní gbà lọ wọn àwọn náà ń deliver fún àwọn bàbá yẹn gbà yẹn láti bẹ̀ lọ àwọn ọlọ́kadà yẹn wọ́n ṣáà ń dé sí wọ́n pọ̀ sí so bá níyẹn ṣáàyè lọ nìyẹn àwọn náà wọ́n máa lé wa ń gbà yẹn bá náà ṣe join àwọn ọlọ́kadà nìyẹn. ẹ gun ọ̀kadà báyìí. mo gun ọ̀kadà bíi 15 years mo fi gun ọ̀kadà ní Ìjẹ̀bú-Igbó. 15 years lẹ́fí ń fi ọ̀kadà ṣiṣẹ́ ní Ìjẹ̀bú-Igbó. 15 years mo gun ọ̀kadà pa ní Ìjẹ̀bú-Igbó. ṣé ẹ ti mọ ọ̀kadà gùn báyìí. mo mọ̀ ọgbọ́n o kò sí ẹni tó máa wá ṣe nǹkan Ìjẹ̀bú-Igbó àwọn ní sparẹ́dà tá a máa lọ gun ọ̀kadà fún wọn tó máa fún wa lówó òsọmọ náà tó máa gbéná wojú ẹkùn láì ṣá so pàrọ̀ yẹn ṣáà ń lọ bẹ́ẹ̀ but along the line scarcity of fuel wá ṣẹlẹ̀ kò sí epo ń lù àwa join àwọn tó ń ṣe bọ́ńkì tó máa rárá epo nílẹ̀ ní ilé epo wọ́n máa tún ta lẹ́gbẹ̀ẹ́ títì tá a máa fi 4 litre 2 litre máa tà ń gbà yẹn gbogbo ẹ̀ náà a ṣe gan tó yẹ pé téèyàn bá ṣe wèrè pẹ̀lú wa a lè tú epo sí lára kadà máa láìtì ẹ̀ bó ṣe wà nìyẹn ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa kò sẹ́ni tó máa wá from nowhere wá sínú ọ̀bádà station yẹn tó máa níjà àwọn ò ṣe mú a máa filẹ̀ fún wa ni bó ṣe wà nìyẹn ṣe understand fíìmù yẹn ṣáà lọ bẹ́ẹ̀ ṣe pé mo sì wá ti lé wa gbogbo yẹn. bẹ́ẹ̀ni ẹ ti kúrò lé. along the line fíìmù kan á ṣẹlẹ̀ olóòtú ṣe rí bí iṣẹ́ epo yẹn àti jẹ́ tó ń gbà yẹn epo ò dẹ̀ sí mọ́ epo ti wá wà káàkiri epo ti wà káàkiri everywhere àwọn black market ṣe mọ́ àwọn wo gáàjì kan dẹ̀ wà gáàjì ọ̀bádà station àwọn wo lọ́kàn pé gáàjì ó yẹ ká lè kaná lù wọn bẹ́ẹ̀ olóòtú o ká lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ o ká lè babẹ̀ jẹ́ o báwọn tó wọn bẹ àkàngbé bí mélòó kan mọ́ra nínú wọn wọ́n yẹ fún wọn backup nìyẹn ní ọjọ́ tá a máa wọnú gáràjì yẹn èmi àbúrò mi Akeem tàjọ máa ń ṣe fíìmù yẹn àti búrà mi kan báyìí ń sìn kọ́lọ́mbà mi fọ̀rùn kẹ́ ó ti léètì ń sẹ́ni tèmi tẹ̀lé gangan kó tó kọ́ first born wa ẹlẹ́mùkè obìnrin kan ló wà láàrin wa yẹn ò sínú gbogbo fíìmù yẹn rárá ọmọ mi nìyẹn so àwọn mẹ́rin yẹn ṣá la support gáràjì yẹn ní ọjọ́ kan náà àgbà gáràjì 7 ẹgbà gáràjì 7 ní ọjọ́ kan náà ọmọ ìyá kan náà pẹ̀lú àwọn bọ́ìsì wa pẹ̀lú àwọn ayọ̀mátúwò Fisáyọ̀ Ọlọ́run ayọ̀mátúwò Fisáyọ̀ Ìjímèrè Dàpọ̀ Alágbádá àwọn bọ́ìsì wa aṣá sọpọ́ọ̀tì àwọn tó wà ní gáràjì yẹn máa kan ọlọ́ba àfọ̀rúnkẹ́ máa yẹn náà sí wọn pé máa yẹn ní owó tù àti ìsìn àkàbàkà ló lídìí àwa gbogbo wọn àwọn tí mo sọ yìí sí àwọn náà ti late nínú gáràjì náà ní kọ́lọ́ba mi fọ̀rúnkẹ́ wọn kò sí ọkàn oníṣẹ́ union àwọn tó bá sì wà ń bẹ̀ for now kọ́ máa ṣàdúrà wọ́n dẹ̀ máa dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run sì dẹ̀mí wọn sí because nǹkan tó máa ń gbẹ̀yìn iṣẹ́ yẹn ò kì í dáa ẹ gbàgbé. iṣẹ́ tí wàá yàtọ̀ ń sìn yìí. iṣẹ́ lè yàtọ̀ ń sìn yìí bí mo ṣe ń sọ yìí nǹkan tí mo mọ̀ ni mò ń sọ bàbá tó bí mi sí aláìlọ mọ́tò lọ́ fi ń ṣe transport ẹ̀jẹ̀ yẹn dẹ̀ wà lára wa bẹ́ẹ̀ tí ọmọ tó bá bí lé ọ̀yà náà ló máa jọ àwa náà ti wá rí nǹkan yẹn àtúnṣe àkọ́tà tí ń wò bọ̀ láti ìgbà tó ti bí wa láti gbọ́njú bọ̀ láti 10 years over 40 years àti ń wò bọ̀ pé àti ń wò nǹkan yìí bọ̀ sí o ti lé 40 years ṣáwa ni mo bí tá à ń lọ ni. ẹ jẹ́ kí n máa bá ọ̀rọ̀ mi lọ so bí pàrọ̀ yẹn ṣàṣe ń lọ nìyẹn pàrọ̀ yẹn ṣà ń lọ bẹ́ẹ̀ àgbà gáràjì yẹn àwọn ibì kan wà ní sáìdì Ìrànjẹ́bódè àwòwò bẹ́ẹ̀ àwọn abúlé eréko kan àti àgbà gáràjì yẹn 7 tó yẹ pé wọ́n ti pa gbogbo wa sí ojú ogun yẹn fíìmù yẹn pọ̀ àgbà nǹkan jẹ́ aṣáà dúpẹ́ fọlọ́run gbogbo wa padà wálé wound everybody wá dé stage kan náà ta lé ń gáràjì yẹn àwa lọ pàtí kan
ní ọ̀nà àti Kòrì àbúrò mi wá dé láti Kòrì yẹn Akeem yẹn ìyẹn ti kúrò ní Ìjẹ̀bú gbóngbà yẹn ó ti wá sẹ́kọ̀ọ́ ó ti ń padà so àwa lọ pàtí kan lọ́jọ́ yẹn so báyọ̀ dé pàtí yẹn aṣáǹṣe fàájì lọ bí kan nínú àwọn ọmọ àdúgbò yẹn mi fẹ́ dárúkọ àdúgbò yẹn bákan yẹn báńdì mọ́tò wa nìyẹn tó ń start tó ń ṣàǹtọ́ láti já ọ̀rùn mọ́tò wa láti lè gbé mọ́tò sá lọ. ó fẹ́ jí mọ́tò yín. ó fẹ́ jí mọ́tò wa kí ló ń ṣe bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni wọ́n yìí change ẹ̀ fún wa nìyẹn o fíìmù iṣẹ́ àpọ̀ tó yẹ pé aṣá dá wàhálà yìí ilẹ̀ tó yẹ pé wàhálà yìí pọ̀ bóyá kálukú ṣe dèrò rẹfújì nìyẹn o. bí mo ṣe gba rẹfújì wá sẹ́kọ̀ọ́ nìyẹn o. ẹ kúrò níjẹ̀bú gbóńjọ yẹn. ogun ló lè mú wá sẹ́kọ̀ọ́ òun ṣe pé kíni àwọn tó bá mọ̀ Ìjẹ̀bú pé wọ́n mọ̀ pé àwọn eléyìí ọlọ́kàn bá a ṣe pé kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ àti ní stand iṣẹ́ mọ́mí wa yẹn àti ní lẹ́kọ̀ọ́ àbúrò mi ti dì yẹn mú ìyẹn tó ń ṣe fíìmù yẹn èkejì mi yẹn AK ó ti diṣẹ́ yẹn mú ní K2. AK ló kọ́kọ́ wọ industry ló kọ́kọ́ wọ movie industry. ṣé mo jẹ́ máa bá débẹ̀ ṣe rí bá ṣe bí AK ṣe ó ti ń wá sẹ́kọ̀ọ́ ó ti ń ṣiṣẹ́ yẹn lọ ó ti káwọn boys síbẹ̀ ó máa ń ṣeré wálé ó máa ń padà bẹ̀ẹ̀ time gbà tí fíìmù yẹn máa ṣẹlẹ̀ òun náà wálé bẹ̀ẹ̀ òun ti padà wá mọ́nítọ̀ àwọn ọmọọṣẹ́ ń bí èmi wà ń Jẹ̀bú nígbà yẹn so padà yẹ fa fíìmù yẹn bá yẹ fàjá báyìí mo kàn fi mọ́tò lẹ́ni pé ká kó ṣe gbá rẹfújì nìyẹn bí wọ́n yẹ dèrè Èkó nìyẹn tí a kàn dẹ̀ máa dé Kòrì báyìí òun di Kétu mú èmi lọ di Pangrove onípàn níbi Fuji film níwájú Tudor mo lọ di gbogbo bẹ́ẹ̀ mo wá ní stand yẹn káàkiri tí bá ti ní méjì AK náà máa ní méjì tí bá ti ní mẹ́ta òun náà máa ní mẹ́ta. oyin àkàrà yẹn oní oyin àkàrà so báyẹn ní branch ní Lagos State yìí no at least kò kéré nínú ayé níbi táwa kò sẹ́tọ́ wá pé òun mọ oyin àkàrà tó ti wọ uniform oyin àkàrà tó ń dín àkàrà ilé pọ́pọ́ aláta kò sí owó à ń Kòròdú. oyin àkàrà tẹ́ bá ti dé gbogbo gáràjì báyìí máa bá ní. owó à ń Kòròdú gáràjì bus stop owó àlá Greek bus stop owó à ní Yànà Pàjá bus stop owó à ní Òṣòdì owó à ní Mushin owó à ní Agége owó à l'Ajégúnlẹ̀ boundary owó à ní Kétu ó pọ̀ bàbá ó pọ̀ adúpẹ́ fọ́lọ́run ṣé mo báyìí wá bẹ̀rẹ̀ fíìmù yẹn AK ti wà ní theatre industry. òun ti wọnú industry gbà yẹn. òun ti wọnú industry àti ń follow industry àti ń follow ẹ̀bọ̀ láti Jẹ̀bú òun tó jẹ́ pé tá a bá bọ́ mi wà kiri àkàrà lọ ń gbà yẹn. wọ́n pe bàbá kan ní Ìjẹ̀bú gbà yẹn bàbá wa yẹn wọ́n pè ní Àyìndé Olóòdà. ní fíìmù ni wọ́n àwọn tó máa ń ṣeré stage làwọn máa ń ṣe ń gbà yẹn. Àyìndé Olóòdà ẹlẹ́nu tíìpù wọ́n ṣàpọ̀ bẹ́yẹn so a máa kiri àkàrà a máa lọ máa wòran wọn. ibi tá a ti ní experience wọn yẹn pé kò sí lọ́wọ́ fẹ́ lọ ṣe stage yẹn a máa tẹ̀lé wọn bẹ́ẹ̀ nípa ti ní experience yẹn àwọn náà dẹ̀ mú wa dáadáa so ká máa sọ̀rọ̀ jù tí àtẹ̀tẹ̀wá dé ìbàyẹn yẹn Akeem kan darapọ̀ báwọn tó wà ní Kétu ìbàyẹn ni àwọn JJ Aríkúyẹrí wọ́n ṣàpọ̀ bẹ́ẹ̀ ṣá. shout out to JJ shout out to Aríkúyẹrí. swahili boss so bí pàrọ̀ yẹn ṣàṣẹ lọ nìyẹn Akeem ti wà ní theatre industry ṣe wá rí ibi tèmi náà wà ní Pangrove yẹn gbogbo àwọn guys tó wà ń bẹ gbogbo wọn kò mí jẹ wọn like mi gan ó wá di ọjọ́ kan mo lọ party kan ní Ìjẹ̀bú Òde pẹ̀lú àwọn boys mi bíi abi 5. mo ń gbọ́ yín. mo lọ party kan ní Ìjẹ̀bú Òde pẹ̀lú àwọn boys mi bíi abi 5 kan àjọṣe làgbé mọ́tò kan lọ. so a lọ party a lọ bá wọn ṣe kó mọ Ìjẹ̀bú Òde báyé ń bọ̀ Kazeem Àṣàpá tó wà lọ́jọ́ ta. so ọ̀rẹ́ wa ni so òun náà wà nínú system yẹn àjọ lọ ni sí Ìjẹ̀bú Òde yẹn báyìí wá kúrò pátẹ́ tá à ń bọ̀ ní àtìjẹ̀bú Òde tá à ń bọ̀ lẹ́kọ̀ọ́ ń bí. àgbà Lagos garage báyìí rí Efele ń Ìjẹ̀bú Òde nìyẹn. Efele kan náà. Efele Akibu. Alhaji Efele Akibu state chairman gbogbo Ogun state. gbogbo Ogun state káfọ́tà. ikú ò ní pa ẹ fún mi ọmọ ìyá mi. so aṣáàrí Efele lórí ìta lọ́jọ́ yẹn pẹ̀lú àwọn bọ́ọ̀sì èrò pọ̀ gan ìjà ń ṣẹlẹ̀ lọ́wọ́ ń gbà yẹn báyìí ìjà ń bẹ̀ nìyẹn aṣáàkiri wa kí ló ṣẹlẹ̀ òun lọ báyìí báyìí dúró ní àmọ́ ọmọ bá kí n jagun bí ẹrú náà àárọ̀ ṣàkàn wọn àtẹlẹ̀ síbẹ̀ pé lórí ìta kò sí wèrè àti àfàjá mọ́jú ìgbà tó di lóru bí abi around after 12 lóru báwa ṣe kúrò ń bẹ́ẹ̀ nìyẹn a kàn padà wá sẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé àwa ọ̀múra ìjà lọ bẹ̀tà wà nínú fíìmù yẹn àwa ń bẹ̀ ìgbà tó wá tó bí abi 12 à kúrò ń bẹ̀ à ń bọ̀ lẹ́kọ̀ọ́ títí wa. ẹ̀ ń drive bọ̀ lẹ́kọ̀ọ́ ní 12 yẹn. bẹ́ẹ̀ ni lóru yẹn à ń bọ̀ so adélẹ̀ everybody bọ́lẹ̀ kálukú bọ́lẹ̀ ní junction ilé ẹ̀ àwọn náà wá sílé wa ó dàrọ̀ ọjọ́ kejì mo gbà náà bí oyin àkàrà mi lọ jẹ́jẹ́ mi mo lọ mọ́nítọ̀ àwọn ọmọ tó ń bá mi ṣiṣẹ́ so gbà tó máa bí ọwọ́ sànjá lọ́jọ́ yẹn mo wá kó láti Onípàn mo bọ̀ ń Kétu tí mo kàn débi ibi Fuji film yẹn àbí tí mo bá débi Pangrove mo kàn rí pé mọ́tò wa fẹ́ jẹ́yàn lẹ̀ mo kàn rí pé ó dọ̀ púpọ̀ ń bẹ̀yẹn díẹ̀díẹ̀ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀yẹn mo kàn rí
Efele rè ó wà pẹ̀lú Alhaji Kada ní ọjọ́ yẹn mo ìbọ́lẹ̀ nìyẹn nínú mọ́tò mo kàn lọ bá nípa ọmọ ìyá mi àfà ọ̀nà rẹ̀ bí wàá bá mi àjọ kíra àsọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ báyìí lẹ́yìn náà ṣe ní lánàá kí ní kankan báyìí ló ṣe lọ so pardon ṣá lọ ṣé mọ̀ gbogbo àwọn tó wà ní pan group yẹn láwọn alágbára tó wà ń bẹ̀ wọ́n wò pé Àwẹ̀dáre kí ló ṣẹlẹ̀ òun àti Efele pẹ̀lú branch ama wa olórúkọ wa kí ní kankan so pardon ṣá lọ lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ máa tàwọn Efele máa jọ kúrò ń bẹ̀ nìyẹn bàbá kan pè ní Àṣàfàtà Ìjẹ̀bọdè òun ló gbé Efele wá sí pẹ̀lú golf so wọ́n wá kúrò ń bẹ̀ báyọ̀ wá ń bọ̀ lọ́nà kejì pé ká wá sínú gáàjì Gúà ní Kétu àti wá bá àwọn èèyàn kan bẹ̀ ń gbà yẹn so báyẹ̀ ń bọ̀ ní gáàjì Gúà yẹn mo kọ̀ pé àbúrò mi ni pé Akeem bólówà ìyẹn èké bólówà olówó à ń lé jẹ́ ọ máa gbé mọ́tò sẹ̀líkà yẹn bọ̀ àdéhùn sẹ̀líkà kan gbà yẹn sẹ̀líkà ńlá ni sẹ̀líkà tó máa ń ṣe tó máa ń ṣí kí ní báyìí sẹ̀líkà yẹn àti ẹ̀rá ni tàbí nọ́mbà báyìí gbé sẹ̀líkà yẹn wá nìyẹn mo ní kó wá gbé pàdé mi yẹn pé gọ́ọ̀fù yìí àdè máa gbélé káàkiri yẹ ká gbé mọ́tò tó tú ní wéètì báyìí gbé mọ́tò yẹn wọlé nìyẹn ìyá Efele mọ́tò tá a máa lò ń sin lélẹ̀ gọ́ọ̀fù yẹn yẹ ká máa gbé yẹn lọlé apáàkì gọ́ọ̀fù yẹn lẹ̀ bí gbogbo àṣẹ wà ní mọ́tò yẹn nìyẹn ajá kan bẹ̀ sí káàkiri bí mo lè tẹ̀lé Efele lọ nìyẹn èmi tí mo ń bọ̀ lé bí mi ṣe wálé mọ́ nìyẹn bí mo yẹ lọ like bí 3 months nìyẹn 3 months bẹ́ẹ̀ ni nínú struggle yẹn èmi àti Efele àjọ wà lẹ́nu ẹ̀ ní one-on-one èmi Efele àti ọmọ rẹ̀ Mádùkù kan báyìí náà wà ń bẹ̀ Àṣàfàtà àti ìyàwó Efele Yínká Alájà Yínká gbogbo àṣàjọ tó bẹ́ẹ̀ bí 5 bẹ́ẹ̀ yẹn tó ìpàdé máa ń wà nù mọ́tò yẹn lọ sẹ́gbàá lọ sọ́dọ̀ àwọn small champion lọ sọ́dọ̀ àwọn aṣáárin káàkiri àbẹ̀sí ní ṣàǹtọ̀ káàkiri everywhere so àmà tún wọlé àlọ́ dábẹ̀rù àtújáde padà àtúwọlé àtújáde padà so bí pàrọ̀ yẹn ṣe lọ nìyẹn Ọlọ́run dẹ̀ fún wa ṣe Ọlọ́run dẹ̀ bá mi fún un náà ṣe so ó padà débẹ̀ ń gbà yẹn ó gba orí gáàjì yẹn gbà ó di branch chairman tí n bá débẹ̀ gan gbà tí mo sọ̀rọ̀ tí mo sọ yìí tí wọ́n bá wà lórí tàbá yẹn àwọn bàbá ń jó Ọlọ́run fọ́run kẹ́ bàbá ń jó tí wọ́n bá fẹ́ bá Efele sọ̀rọ̀ Ṣẹ́gun Ṣàbí èmi lọ́ máa ń bá pé ó yàn kàrà bá mi bá chairman bá mi bá ọ̀rẹ́ sọ̀rọ̀ kíní kan máa ti gbọ́ ó dẹ̀ ń ṣe dáadáa máa gbọ́ sí mi lẹ́nu Efele bábà yìí máa gbọ́ pàrọ̀ yẹn dẹ̀ lọ bẹ́ẹ̀ ó kàn dùn mí o Efele bí pàrọ̀ yẹn ṣe lọ tó ti di olórí oko tó dẹ̀ kí n ṣe oyè family house everybody tí wọ́n pé o lè ṣe nǹkan yẹn a lè ṣe nìyẹn lágbára lọ́hùn torí ọ̀rẹ́ ọba ni o bẹ́ẹ̀ni bóyá wà ń bẹ̀rẹ̀ tí bá yìí débi kan sí àwọn tó ti mọ̀ mí mọ̀ pé Àwẹ̀dá èèyàn Efele ni ó máa ń fún mi láyé mi pé èèyàn Efele ni ṣe mọ̀ so ìgbà tí pàrọ̀ dẹ̀ ti lọ náà tí ó náà dẹ̀ ti wà ń bẹ̀ tí wọ́n yẹ pé mo lọ dúró tí ń Jẹ̀bú màá rí nǹkan jẹ bẹ̀ tí mi fẹ́ fẹ́ kó lè lọ dúró sí Jẹ̀bú bẹ̀ tó bẹ́ẹ̀ náà jù bẹ́ẹ̀ náà lọ náà àpò lẹ́tọ̀ lọ́dọ̀ ẹ̀ 100%. torí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn mò ń try láti picture kankan ṣé tí Alhaji Akibu Efele tí wọ́n bá rí yín bẹ́ẹ̀ ṣe jókòó yìí ọmọ àwọn àrí fídíò yìí tí wọ́n máa dá yín mọ̀. wèrè mọ́tò no kò ń ṣe bí ti yẹn mo fọlọ́ bá tó ní mí mo fi ṣẹlẹ́rìí nínú ọ̀rọ̀ tí mo sọ yín sọ ọmọ tí mo bí ń gbà yẹn ọmọ tí mo bí nínú fíìmù yín sí ó máa graduate ní inú year tàwa ní 2026 yìí. oh my god ọmọ tẹ bí ń táìmù yẹn ní gbogbo struggle yẹn ó máa ṣe tán university ní ọkọ bí abi 2 months sígbà tàwa yẹn sọ máa ṣe tán university ó ti pé 19 years báyìí. yes now ìyá ẹ̀dẹ̀ wà nù yín gbà yẹn wà nù yín gbà yẹn gbogbo bí fíìmù yẹn ṣe ń lọ ìyá ẹ̀dẹ̀ máa Efele máa dá yín mọ̀ tán bá rí yín báyìí. wèrè mọ mọ́tò sẹ́ kí ni bẹ́ẹ̀ mi ò nǹkan tá à ń ṣe ikọ̀ everybody gbogbo èèyàn ló bá wò náà kí mi wá mi ò ń ṣe gbogbo ọ̀rọ̀ tí mo sọ mi kàn kọ́ tiẹ̀ ni ṣe mọ̀ gbogbo kọ́ ni olùdarí ni kò sọ pé ṣe báyìí no èmi àti Efele máa sùn nínú níbi kan Jẹ̀bọdè nígbà tá a bá lọ Jẹ̀bọdè nígbà mi kò yẹ ká kàn sùn Jẹ̀bọdè máa sùn sétí bẹ́ẹ̀dì báyìí Efele máa sùn tẹ̀lé mi Alájà Yínká máa sùn nẹ́ẹ̀sì sí etí bẹ́ẹ̀dì. ibi tẹ closest. gba kí ni bá jọ wà báyìí ni àjọ gba gbogbo everything àjọ wà ní kò ń ṣe pé kíní. shout out to Alhaji Akibu Efele gbogbo Ogun State gallant respect. kò ní bá jẹ ara so bí pàrọ̀ ẹ̀ ṣe lọ ni àjọ wà ní. because a lot of times àwọn fans yín tó ń wò yín sí tó ń ti mọ̀ yín nínú film pé ẹni yìí máa ń ṣe character ìpátá nínú film ẹlòmíì ò ní mọ̀ pé kò kí n ṣe pé bóyá inú fíìmù acting nìkan pé ó wà nílẹ̀ gangan. àwọn náà mọ̀ everybody náà mọ̀ pé nǹkan táwọn wípé yìí ṣe ó yàtọ̀ sí pé wọ́n kàn pé ó yẹ wá ṣe nǹkan. àwọn ka script. àwọn ka no. really gangan ni ohun tẹ bá ju ohun original. tá a dé kó gan sef gan agbata káàkiri everywhere gbata gbalẹ̀ gba everywhere ní Pangrove gan mo jà Pangrove àjàfẹ́ kú lẹ́yìn ìgbà tẹ́fẹ́ lè tẹ́ padà sí Jẹ̀bú tó ti wà Jẹ̀bú yẹn
mo jẹ́ padà wá sí Pangrove mo wá support àwọn tó wà Pangrove mo wá àjàfẹ́ kún Pangrove mo jẹ́ ọ́fíìsà ní gbogbo ayé Alhaji Saola Saka Saola mo wà èmi ní tẹ́sọ́rà ọlọ́pàá àtúrà ní Pangrove gbogbo àjọ wà ní adẹ̀jà mo jáde bẹ̀dẹ̀ ni kọ́ tó fún mi ogun gidi ni o lórí pàrọ̀ wà ní Pangrove onípa ìgbà ní tí Tinubu kúrò ńbẹ̀ tí Fáṣọlá wọlé after Tinubu ní Fáṣọlá wọlé tí Fáṣọlá wọlé tó wá ṣí bí àrùn ti ọ̀nà Ìkòròdú road yìí tó wá ṣí ní sáìdì Pangrove níbi báyìí àdẹ̀ ń jẹ́jà kan ló ń gbà yẹn pẹ̀lú àwọn Fẹ́mi Jépron nígbà yẹn àwọn tí chairman Fádèyí bẹ́ẹ̀ ni ìjà yẹn kàn wọ́n ọkàn ti Fẹ́mi Jépron pẹ̀lú ọkàn kábíyèsí so kábíyèsí tẹ̀lé àwọn kàdá ó tẹ̀lé Alhaji Kàdá so àwọn kálukú ṣáà kan ń ṣáà ń ṣó ara ẹ̀ ṣáà ní oríta yẹn àwa dẹ̀ wà ládùúgbò wa mo wà ń lé mo wà ń Kétu ní gbogbo gbà yẹn so dẹ́n dológun pé tó bá bí ẹ̀dá mo máa bọ̀ Fádèyí tó bá bọ̀ ẹ̀mẹ́dà máa bọ̀ nbí kan máa bọ̀ nbò èmi ò ń ṣe èèyàn tó kàn lọ fi ti kọ́ ọkàn mò ń bọ̀ ń bẹ́ẹ̀ nísinsìnyí. ẹ wà nù fíìmù yẹn gan-an. mo fọlọ́n bá tó ní mi ṣẹlẹ̀ rí mo dẹ̀ kúrò láti Kétu yìí pẹ̀lú àwọn tèmi náà àjọ gbéra mo dẹ̀ sọ fún àwọn jáwáyà àwọn kọ̀ bọ́yìn lẹ́nu jáwáyà pé tó bá bẹ̀rẹ̀ dà máa bọ̀ wọ́n máa là ẹsẹ̀ wọ́n máa ṣe kí ni nǹkan tó ní jáwáyà ò ń bẹ́ níbo lẹ wà mò ń bọ̀ máa wọlé mo dẹ̀ ń gbọ́ ogbógun yẹn mo dẹ̀ gbéra pẹ̀lú àwọn bọ́ẹ̀sì náà mo dẹ̀ gbọ̀nà Fádèyí lọ straight baálẹ̀ wa ṣe dáadáa nítorí baálẹ̀ àtijọ́ jókòó báyìí jọ sọ̀rọ̀ báyìí wọ́n náà Fẹ́mi Jépron. shout out to kábíyèsí Jépron. kò ní bàjẹ́ ó play maturity lọ́jọ́ tá à ń sọ yìí. báyìí débẹ̀ báyìí tí everybody crowd yẹn ti pọ̀ jù ó kàn mi mọ̀ bọ́yẹ júwe mi fún ọkùnrin àwọn bàbá mi ó dẹ̀ fọ́ ọkọ mi lọ́rùn báyìí ó dẹ̀ wọnú bá kan lọ ó dẹ̀ ní kí jókòó jẹ́jẹ́ mi kí má wọrí kí n fẹ́ everybody lẹ̀ bí pàrọ̀ yẹn ṣe lọ nìyẹn sọgbà tó dẹ̀ sùn ni mo dẹ̀ kúrò ń bẹ̀ àdẹ̀ ń bọ̀ mo wà ní ọ́fíìsì àwọn gbà tó dẹ̀ ti pé kí n lẹ̀ lọ patí kó máa di pé mọ́tò wọn máa cross mi lọ́nà bí ẹ̀ẹ̀mejì ni mọ́tò ti láì nu Pangrove nípa àǹsíkè tún báyìí bí ẹ̀ẹ̀mejì wọn ti àtàkì mi lóru. ẹ̀ ń drive lọ lóru báyìí. mo fọlọ́n bá tó ní mi ṣẹlẹ̀ rí. wọ́n cross yín báyìí. wọ́n máa cross tí wọ́n jẹ́ pé wọ́n fẹ́ ẹ ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn. báwo ṣe wá ń ṣe. Ọlọ́run fún wa ṣe Ọlọ́run fún wa ṣàgbára náà kọ́ Ọlọ́run fún wa ó yẹ ká yí katakati lọ tipẹ́tipẹ́ bẹ̀tẹ̀ Ọlọ́run náà ló ń gbà fún wa. so gbà tó dẹ̀ dé stage wọ́n ti pé nǹkan yìí ó máa mẹ́mi lọ mo dẹ̀ débẹ̀ mo dẹ̀ resign pé ẹ jọ mi ì ṣe mọ́ bí mi ṣe union ọmọdọ́là nìyẹn ṣáàtà ti ṣe union fún mi wà gbogbo àwọn iná bírí Jamiu alágbára oko gbogbo wọn ajá máa ń jókòó báyìí sílẹ̀ lẹ́bàáyìí ní ilé wa ńlá oná ṣàlámì báyìí tá a máa gbẹ́ bàálẹ̀ iná bírí Jamiu ṣe fún parọ́ ni a máa jọ gbẹ́ bàálẹ̀ iná bírí Jamiu ẹlẹ́bìjú gbogbo Kòròdú ó ti wà l'Amẹ́ríkà sí gbogbo àwọn etí ọlá igi ńlá gbogbo àwọn champion alágbára wẹ́rẹ́ láti Ìbàdàn gbogbo àwọn alágbára ìṣàpàkà síìmù Jámánì Ọjọ́ta gbogbo champion Kòròdú road yìí bí 18 years ago ó ta mà níwá àhánà pàtàkì pé ó ta mà nínú Lagos State ó ta mà náà làhánà gbogbo àwọn champion yẹn tó bá ti délé arúgbó mi báyìí lọ́dọ̀ wa ò ti ń tánra ẹni ilé wa lọ́n ti ń pin ọmọ tó wà pé ìyàwó ò ṣe mú àwọn àni ẹ lọ gbé wa nǹkan tó rà àwọn àjẹ kò san ó máa san bẹ́ẹ̀ ni nǹkan ó kàn fáàmù everybody gan ọ̀rọ̀ tí mo sọ ìkànnì pé ọ̀rọ̀ pé wọ́n ní wọ́n pé no. Alhaji iye wo gangan lẹ lọ sí Mecca. lọ sí Mecca ó dàbí 2016 àbí 2016 lẹ ti lọ sí Hajj báyìí. lọ sí Hajj àánú ni mo rí gbà lẹ́yìn tẹ̀ fọ́nsìn tẹ kékeré báyìí wọ́n ti máa ń pè mí ní Alhaji. láti kékeré. tẹ mọ nígbà tí mo ṣàṣìwà lọ́dọ̀ àwọn pọ̀n sí mi wọ́n máa ń pè mí ọjọ́ kan náà ni Alhaji kan pè ládùúgbò wájú ilé arúnà mo kàn bọ́ta kékeré máa jáde lọ Alhaji kan pè mí pé àwẹ̀dà àwọn fẹ́ rí ẹ o lọ́dọ̀ ìyá mi ń bá lọ bá wọn wọ́n bá ní nǹkan táwọn fẹ́ tọrọ lọ́wọ́ mi àwọn mọ̀kẹ́ mo lè rí fún àwọn kí ni ẹ fẹ́ kí n fún yín Alhaji máa fún yín má wọrí ẹ béèrè tó bá ti já jẹ́ mi wọ́n bá ní nǹkan táwọn fẹ́ béèrè lọ́ mi ojú pé àwọn fẹ́ kí n lọ sí Hajj ìyẹn máa wo màmá lọ́ba ní nǹkan tí mo fẹ́ ní Ọlọ́run àdẹ́gbà bẹ́ẹ̀ àwọn àdẹ́mọ̀ pé o lè lọ tó máa tó bẹ́jọ́ kẹta àbẹ́jọ́ kẹrin mo kàn lọ Jẹ̀bú ni lọ sọ́dọ̀ brọ́dà mi Alhaji Musiliu Haruna Ṣọlá mẹ́tọ̀ àwọn ọlọ́kọ̀ wa sẹ́kọ̀ọ́ dádì wa nìyẹn. Alhaji Musiliu Haruna Ṣọlá kan náà. olúwa rẹ̀ ẹ mọ̀ bọ́jú máa ń pe Chief Gani Adams Oòduà Alhaji Musiliu Haruna Ṣọlá bàbá o ibà o. bàtà bá débẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ bá tẹ́ ń dárúkọ Alhaji Musiliu náà ẹ máa fi kiri kàmá fi alálẹ̀ garara báyìí. mo fọwọ́ bá tó ní ni. ìṣẹ̀lẹ̀ rí o ní o kò àwọn ní o ọ̀pẹ ọlá wọn ọlá Ọlọ́run la fi mí dọ̀la nǹkan tójú wọn ti rí lórí ìwà pé lórí pé ọmọ líle ni wá yìí táwọn kan tó wá rí pé àtúwà lọ́nà tó wá lọ ṣe àtúlówó lọ́wọ́ wọ́n fẹ́ mọ̀ di abájọ pé báwo làwọn ibi ṣe ṣe àwọn ọmọ wọ́n ti ya ọmọ ìta ju débi pé ó yẹ kán lówó wọ́n bìlì pé àwọn ọmọ ìta ò kí ń lówó
ṣe understand. torí ẹlòmíì abógun lọ ni. ó máa ń bá no wọ́n tẹ̀ bílíkò rẹ̀ wáyé yẹ kó ti lọ tipẹ́tipẹ́ àánú la rí gbà àdẹ̀mú kan mọ́kan. no ọlọ́run má jẹ́ irú ẹ̀ o ọlọ́run ogun oríyàn mú kan nìkan kó jalè kó gbébọn dání òun fẹ́ jalè àbí mú kan nìkan ọlọ́run má jẹ́ rí o má jẹ́ rí apàdà sáré bó àti gbogbo ẹ̀ tẹ́ wo màtẹ́yìn tẹ́ wa ń bí o. now Alhaji ìrìn àjò yín tẹ́ fi ja gbogbo ogun yẹn tẹ́ fi wá wọ inú movie industry báwo ló ṣe jẹ́ báwo lẹ ṣe ń rìn. torí a máa ń rí yín nínú àwọn movies ńláńlá ẹ ti ṣe àwọn movies ó ní movie kan tẹ́ ṣe tí ẹ ju pósí tán jù sínú swimming pool tí Anta Laniyan wà nínú fíìmù yẹn Murphy Afolabi ló direct Murphy Afolabi of blessed memory irú movie ńlá bẹ́ẹ̀ yẹn báwo lẹ ṣe wọnú movie industry àtọ́jú pé ọmọ yìí ní gbòòrò. second movie mi nìyẹn. báwo ni ìrìnàjò yẹn ṣe jẹ́. but the first project mi nìyẹn is my second movie. ìrìnàjò yín láti ìgboro wọnú movie industry báwo ló ṣe jẹ́. ìrìnàjò mi láti ìgboro wọnú movie industry kò ń ṣe kan tó le rẹpẹtẹ nígbà tí mo ń ṣe national union yẹn àbúrò mi ti wà ní movie industry AK Ọpẹ́yẹmí Lawal ó ti wà ní movie industry àwọn yẹn gan máa ń pè lọ́rẹ́ mi àwọn yẹn alẹ́ àwọn èmi nìkan tó ní ẹ̀gbọ́n mi ṣe bá bó lẹ́gbọ́n mi kọ́ màá ló wà bó lábúrò mi kọ́ gbogbo ẹ̀ ó wà bó bí èmi kan máa fẹ́ pè fúnra mi gan màá ní ìkejì mi àwọn ṣe twins ní ní màá ló wà ìgbà tí wọ́n á ròhùn fúnra ẹ̀ tí wọ́n á rí pé ó fẹ́ kí mi tó bá mú dọ̀bálẹ̀ àbí àjọ ń sọ̀ tó ń ṣe sàṣàṣà ni wọ́n á pè kí ló ń ṣẹlẹ̀ mo lọ́rẹ́ mi tó pé orúkọ ló máa pè mí tó dé máa pàbúrò mi bọ́dà tó máa tún dọ̀bálẹ̀ fàbúrò mi ìdẹ̀ ní báyẹn fà kankan ìyẹn kọ́ la fẹ́ fi gbowó. ọ̀rọ̀ ẹ̀ sọ yìí bàtẹ́ kọ́kọ́ dé industry tí mo mọ̀ yín ní industry ní tamadon jẹ́sì Kòròdú tó máa ń rí máa wọ pé AK yìí ló máa jẹ́. ẹ mọ̀ pé ojú ti yín bí ó yán jìbá kan ẹ̀yin máa fi baby face yẹn kó wa lọ tí yóò bá mọ̀ yín dáadáa ẹ̀yin máa rẹ̀ bí ọmọ jẹ́jẹ́ kan náà níbo pé ọmọ jẹ́jẹ́ ni mi o pẹ̀lú gbogbo ogun tẹ́tí jà yìí lọ́mọ jẹ́jẹ́. bàbá ẹyin ọkàn cheating ni o fẹ́ ọmọ jẹ́jẹ́ ni mo fọlọ́ bàbúrà mi lè sọ̀rọ̀ ẹnu mi tán. torí normally tá a bá wà ní location ẹ̀yin máa ń gentle ju AK lọ AK shout out to AK AK máa ń jáde tán AK ò ṣeré ẹ̀yin máa ń gentle in fact a lot of people tán tájọ ọmọ yín ní industry tájọ máa ń wà àmọ́ pé àwẹ̀dá yìí máa gentle AK meanwhile ẹ tó bá súnmọ́ méjèèjì dáadáa nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. ṣe wá rí àárín yẹn ẹ jẹ́ máa bẹ́ tó wà lọ wọ́n jẹ́ ká àgbọ̀dọ̀ tú gbọ́n kan náà tán lórí afẹ́fẹ́. àwọn táwa ní indọ́sì la mọ fíìmù yẹn so ẹ jẹ́ ká máa bẹ́ tó yẹn lọ. bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ táwọn ẹ̀ ń béèrè lọ́wọ́ mi bí mo yẹ wọ fíìmù indọ́sì ìgbà tí mo ṣe national union ní Pangrove ní ọ̀dọ̀ Alhaji Kada máa lọ ń bá AK ní indọ́sì ní location tó bá wà ní nígbà tá a wà ní Pangrove ní ọ̀dọ̀ Alhaji Kada tákì ń bá wà ní location ní AK ó máa pè mí brother mi ìbólẹ́wà àníṣe ní bàbá ilé ni o tẹ́bá lè wá síbẹ̀ wọ́n máa appreciate o àkàn kúrò láti Pangrove ni àkàn boys ni mọ́tò bíi méjì a máa tẹ̀lé síbẹ̀ so tá a bá débẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ọ̀yà ẹ̀kọ́ tí jáde tó nǹkan jáde wọ́n á balẹ̀ jẹ́ ẹlòmíràn á yó gan dé pé kò ní ráyè ṣiṣẹ́ lórí stage so ẹ̀dẹ̀ pé industry yẹn lè aláìkì nǹkan bẹ́ẹ̀ yẹn gan. àwọn aláìkì àwọn agàlù. ní industry àwa kan wà jẹ́ pé shout out to àwọn tèmi nínú industry pé tá a bá ti dé location búùtù mọ́tò yín tẹ́ bá ń gbé wọn yẹn tá a bá ti ṣí báyìí oríṣiríṣi nǹkan ló máa ń jáde nínú búùtù yẹn bó ṣe wà nìyẹn à ń gé nǹkan sórí lọ ni ẹ máa bá story yẹn lọ. ẹ ṣe kò ní bàjẹ́ ẹ̀yin kan ṣe rántí gbogbo nǹkan yẹn so nínú story yẹn tí bá wa lọ sí location bẹ́ẹ̀ yẹn lọ bá AK so àwọn tó wà ń bẹ́ẹ̀ náà wọ́n pé eléyìí àwọn erékù máa tẹ̀lé àwọn bẹ́ẹ̀ sì máa tẹ̀lé mi láwọn tó jẹ́ onígẹ̀ fàfàfà ọ̀rọ̀ bíi 18 years ni mò ń sọ yìí o gbogbo wọn máa wà pẹ̀lú mi so wọn àti máa kó mọ́tò tó dáa lọ síbẹ̀ wọn máa ní pé bá a sọ fún brọ́dà ẹ̀ kó bá a ṣiṣẹ́ bó tẹ̀jú 2 sí 3 sìn wọn ibẹ̀ sí ní gbà sí fún mi nìyẹn. ẹ ṣe wọ́n sìn ẹ ṣe 2 sìn. kò pẹ́ náà báyọ̀ kàn ní pé àlàyé inú ẹ̀yà gbọ̀n ìyá first movie mi Ikú Owó. Ikú Owó ni first. Ikú Owó tá ti gbé briefcase kan káàkiri báyìí briefcase yẹn là ń gbé ẹ wà ní oṣù yẹn náà. ta ló direct fíìmù tẹ́ ń sọ yìí fún àwọn ará ilé tí wọ́n mọ̀. fún àwọn ará ilé tí wọ́n ó dà pé àwọn jẹjẹ ni o fíìmù yẹn lọ fà Ikú Owó wọn bí ọmọ náà rẹ kó ẹ jókòó ẹ nílé gbèsè ẹ nílé dìde Ikú Owó kò sí gbogbo iṣẹ́ tó máa ń ṣe láàyè yìí tó dé pé kò sájà kò ní iṣẹ́ wa. bẹ́ẹ̀ni Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ kò ṣàgbára wa. iṣẹ́ ńlá ńlá lè máa ṣe. so Ikú Owó yẹn gbà tí mo ti fún wọn wọ́n ti kó jẹ bẹ́ẹ̀ mo kàn tó wò pé kò ní séwu mo kàn tó ń ṣe kíni mo ń bá a lọ bẹ́ẹ̀ àwọn náà dẹ̀ wọ́n ń bá a lọ bẹ́ẹ̀
so ó tún pẹ́ díẹ̀ nǹkan tó ní pé àlàyé kí ló ṣẹlẹ̀ ó ti pẹ́ ẹ tún fún wa jẹ bẹ́ẹ̀ máa ń fún wa jẹ náà mọ̀ pé mi wà ní fún ìjẹ bẹ́ẹ̀ mọ́ project lélẹ̀ máa jẹ́ ìfẹ́ jẹ́ yín kí n kó nǹkan tó da sínú ẹyin yẹn kí wọ́n á fún yín jẹ back to back báyìí kan ìjókòó lọ́jọ́ kan nìyẹn bẹ́ẹ̀ ní story yẹn lé Kevin Keduba ọ̀rẹ́ mi ni láti kátó wọ industry o èmi àti Kevin ti jọ wà before industry lẹ́sìn mọ́ra láti jọ wà lájọ máa ń gbàgbó káàkiri lájọ máa ń gbàgbó so Kevin wá sí ọ̀dọ̀ mi lọ́jọ́ kan bóyá ní pé òun dẹ́fẹ̀ẹ́ lọ sọ́dọ̀ Murphy Afọlábí o pé òun fẹ́ kájọ lọ nígbà yẹn Murphy Afọlábí kò sí wèrè ẹja lọ bẹ́ẹ̀ mi AK àtàwọn bẹ́ẹ̀ sì náà bíi mélòó kan náà bá yẹ dìde nìyẹn bẹ́ẹ̀ àjẹ gbé mọ́tò nìyẹn ó di ọ̀dọ̀ Murphy aṣáájókòó ṣàlejò wa àṣefàájì ṣe gbogbo ẹ̀ ló bá ní Murphy àwẹ̀dá lélẹ́yìí o AK lélẹ́yìí ọmọdé olówó so àwọn náà dẹ̀ ti wà ndọ́sí náà ti ṣe bí ọjọ́ bíi mélòó kan náà bẹ́ẹ̀ tí mo fẹ́ kó di wọ́n mú dáadáa àwọn nǹkan tó máa lọ nǹkan ẹran tó máa láìkì ni wọ́n ẹran ìjà tó dáa ni wọ́n wọ́n fi náà wọ̀ pé àkóso èrè bàjẹ́ wà nìyẹn so àjọ máa ń fúnra wa ní àpọ́nlé ni pẹ̀lú Murphy Murphy náà like respect kò máa pọ́nyàn lè àjọ máa pọ́n aláyé mi ìṣọmọṣẹ́ Murphy ọ̀gá mi ni for the record ṣẹ́gẹ́t bẹ́ẹ̀ tí mo gbà wájú ni ọ̀gá mi ni industry ṣe understand so aṣáà ń bá story yẹn lọ mo ṣáà sọ pé ok gbàtọ́ wá tó bí some months ṣá mo wá ní story kan lọ́wọ́ báyìí mú story yẹn lọ sọ́dọ̀ ẹ̀ ni pé story yẹn kọ́ ẹja ṣẹlẹ̀ story lórí ó kàn ní story yìí nǹkan tó wà ní story yìí pọ̀ o pé a jẹ́ pé project la máa fi story yìí ṣe wọ́n pé project ìyẹn máa cost àbí èlò oníṣẹ́ ìtàbáṣì bí i 5 million a máa ṣe ní 2014 5 million pọ̀ about 5 million kẹ̀ mo mọ̀ pé mo ní 5 million ẹni ìfẹ́ kó bá mi ni mo ń gbélé mi rẹ́ntì ẹni kí n lọ kó 5 million wá bẹ́ẹ̀ tí ọlọ́run èèyàn máa rotí ọlọ́run náà máa rotí ẹ̀ ń gbà mí mo kàn pé kò sí wèrè mo dẹ̀ sáré yọjú sáwọn ọmọ tó ń bá mi ṣe pé ẹ jẹ́ ká mọ́ jẹ́ àjẹtọ́ ọlọ́run nídìí owó so because mo lé àwọn ọmọ yẹn ló ń bá mi monitor iṣẹ́ yẹn iṣẹ́ oyin àkàrà yẹn kò ṣe pẹ́pẹ́pẹ́ àlà máa ń jókòó síbẹ̀ all the time mo lè lọ 5 years mo lè lọ 3 years mo lè lọ 2 years kẹ má débẹ̀ kọjá rárá iṣẹ́ ń lọ ọmọ kò máa pé so bí paro yẹn ṣe ń lọ nìyẹn wọ́n máa kó wá iṣẹ́ tí ọba jìyà fún ma dandan kó wá ń jẹ fún yàn bẹ́ẹ̀ni I understand so bí paro yẹn ṣe lọ nìyẹn owó yẹn pé 5 million àkówó yẹn lọ fún wọn. Murphy Afọlábí kọ́ lọ́ba mi fọ̀rọ̀ kẹ́ ó yá wèrè gan o iṣẹ́ tó máa gba 20 million Murphy Afọlábí máa sọ fún mi pé ẹ lọ wá 3 million wá tẹ́ bá wọ oko yẹn tẹ́tí wọnú iṣẹ́ yẹn lọ Jésù wọ́n fẹ́ abẹ́sẹ̀ ní fẹ́ lójú abẹ́sẹ̀ ní fẹ́ ló báyìí bí aṣọ àwa di pé owó yẹn rẹ̀ tán ẹ̀rọ owó díẹ̀ sí báyìí wá owó díẹ̀ sí nìyẹn o tí iṣẹ́ yẹn ṣe wọ 9 million plus or 10 million mọ́ wa lọ́wọ́ nìyẹn o. nígbà yẹn. first iṣẹ́ mi ní 220 kọ́kọ́ fi ṣe continuity first project mi ní 220. Ọlámilékan Àyìnlá 220 first project mi òun ló kọ́kọ́ ṣe continuity nínú ẹ̀. mi ìmọ̀ 220. kò ní bàjẹ́ so mi ìmọ̀ bí a ti ń ṣe inú iṣẹ́ mi ló ti kọ́ pé first project ó máa kọ́ ṣe continuity bẹ́ẹ̀ iṣẹ́ mi lójú ẹkùn. ibi tíṣẹ́ yẹn ní tó lámìlàkadé. òun rán fún mo kàn ní ẹ̀mọ́ àbúwájọ wà ń bí ni wọ́n rò pé mi ì ní gbé glory yẹn lọ fún ara ẹ̀ ta ibi owó yẹn nǹkan yẹn kéré ní ilé láti máa jọ pínra wa ó yá. níṣẹ́ ìdá ilé yìí èmi ló yẹ kí n play lead role nǹkan mi. nínú iṣẹ́ yẹn kò sí ṣèbí wèrè lọ́fẹ́ ṣe ń bẹ̀ wèrè dẹ̀ wà ńlẹ̀ tó pọ̀ ṣe understand but Murphy dẹ̀ ilé yẹn mọ̀ pé Murphy òun ló máa ń fẹ́ ṣe olórí oko nínú iṣẹ́ ọ̀gbẹ́ni Murphy ò lè ṣe olórí oko nínú iṣẹ́ yìí o ìkèmí kọ́ gbogbo ní ká máa tàn bẹ́ẹ̀ àgbẹ̀nà máa dín pọ́pọ́ pàtàkì ní orí sẹ́ẹ̀tì irọ́ o ìkèmí ò lè wọ́ọ̀kì o nǹkan tá a máa ṣe ń sìn ojú pé ẹ jẹ́ kí gbogbo wa àti èmi àti AK àti Murphy àti Kevin àwọn márùn-ún ẹ jẹ́ kí gbogbo àjọ jẹ́ olórí nínú skọ́ọ̀dù yìí bí wàá márùn-ún ṣe jọ kóra síbẹ̀ nìyẹn kò dẹ̀ dùn mọ́ Murphy inú nígbà yẹn kò dùn mọ́ nú nítorí Murphy ó sọ gbogbo àwọn àtàṣe ẹ̀ sí pé a sì báyìí bá sì sẹ́nu bẹ̀tẹ̀ tó wá yá o wà lọ sọ mákẹ́tà ń pé iṣẹ́ tó sọ lórí tó sọ̀gà tó sọ̀kan sí ẹ̀bẹ̀ ó yá yẹ mú iṣẹ́ ẹ̀ tó yẹ da orí iṣẹ́ ẹ̀ rú nìyẹn. ṣé ẹ wá rówó iṣẹ́ yẹn gbàgbà tí wọ́n tà torí iṣẹ́ yẹn ó milẹ̀ gan. ẹ wo ibi tí wọn máa dé nílé ayé yìí ó máa dé bẹ́ẹ̀ èmi ò ń parọ́ ọ̀rọ̀ tí n bá sọ ẹ bèrè tó bá yẹ rí ni mi ò encourage ẹ pé kí wọn má ṣe fíìmù
pẹ̀lú wáyé ń ṣe fíìmù ẹ̀ fi ṣẹ́kùn fi ọpọlọ sí fọpọlọ sí bí mo yẹ wà yìí iṣẹ́ tó bá máa yọwó fún mi ní industry tán bá pè mí sí ni máa lọ iṣẹ́ tí n bá mọ̀ pé ṣé èmi tí mo lọ location sí ti máa kó 1 million dání ti fẹ́ lọ non location èló ló fẹ́ fún mi ní industry. ọ̀rọ̀ tí ibi tẹ mẹ́nu bà yẹn lèmi náà fẹ́ lọ sìn tí n bá rí location yẹn àti èkè bẹ́ẹ̀ ṣe ẹ máa gbóúnjẹ wá. a máa kó jẹ wá a máa kó gbogbo ọ̀tọ̀ lọ́bẹ̀ ọ̀tọ̀ ló jẹ ọ̀tọ̀ búrẹ́dì wọ́tà 5 litres 10 litres 5 litres ọ̀tọ̀ jẹ̀dí. ọ̀tọ̀ ni àwọn títa máa ń. wine dem máa wà bẹ́ẹ̀ láwọn wine tó dúró orí. táwọn bá dé location tábà ti rí yín ọkàn náà kọ́ balẹ̀. location yìí dùn àwọn máa ń kọ́ pé ṣe location làgbájá ṣe ẹ̀ ń bọ̀ ń bẹ̀ ṣe ẹ̀ ń bọ̀ location wọ́n máa ń fẹ́ ká wá bẹ́ẹ̀ ni bẹ̀tí ṣẹ́rí location bóyá wà yẹn ọ̀tẹ̀ pọ̀ ní tata industry ọ̀tẹ̀ pọ̀ bẹ̀tí wọ́n tó bá mọ ibi tó ń lọ tó dẹ̀ mọ́ kó tó kó dání wàá ṣe jẹ́jẹ́ o ò ní jẹ́ kán mú ẹ sọ́wọ́ o ò ní jẹ́ kán sọ ẹ lẹ́nu you understand ètò mọ́ọ̀sì àwọn kankan wà bẹ́ẹ̀ ní àwọn tata industry wa yìí níwọ̀nba ìgbà tí mo fi súnmọ́ wọn alájẹsẹ́ ló pọ̀ jù nínú wọn. alájẹsẹ́ mo fọlọ́nba tó ní mi ṣẹlẹ̀ rí alájẹsẹ́ ló pọ̀ jù nínú wọn àwọn tó máa bá ẹ jẹ tó máa bá ẹ mu tó máa tún dẹ́yìn wọn ni. àmọ́ ibi tó ti rówó ẹ̀ kí ló ṣe tẹ́gbẹ́ òṣèré nǹkan tá a dẹ̀ kó lọ sí location yẹn ìdajì àwọn náà máa kó. àwọn ló máa jẹ ló máa mú. jíjẹ ọ̀tọ̀ consume tá a tó kó lọ location ìdajì ẹ̀ àwọn náà máa. bẹ́ẹ̀ ṣe kó lọ yẹn lè kó padà wálé pé. ẹ mọ̀ pé ẹ̀yin náà máa mọ̀ ń gbà yẹn tuntun báyìí náà máa ń jẹun lálọ́ báyìí ni ẹjọ́ kékeré kan ẹjọ́ aláyé àjọ aṣọ tuntun kẹ́ bá kó wá o àwọn máa jẹ báyìí ni báyẹn ń bọ́lẹ̀ báyìí làwọn tó máa kó ń kó báyẹn ń bọ́lẹ̀ báyẹn ń wọ̀ wá tá à ń bọ́lẹ̀ báyìí làwọn eléyìí mo fẹ́ àjẹjẹ ń yọ̀ sí àwọn lọ́rùn ni nítorí ẹni tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ náà a máa béèrè kan lọ́wọ́ ẹ̀ àwa náà báyìí wáyé náà sì à ń béèrè kan náà lọ́wọ́ àwọn ọmọ tó yẹ pé a nífẹ̀ẹ́ wọn wọ́n dẹ̀ ń fún wa kò nítumọ̀. now Alhaji nínú industry yẹn. bẹ́ẹ̀ni. nínú movie industry ni mo ń sọ ń sìn yìí o. bẹ́ẹ̀ni. kí ni the most challenging experience yín tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí yẹ pé ẹ lè gbàgbé mọ́ tẹ́ bá rántí ẹ sọ 1 or 2 fún wa. àwọn tí mo tẹ̀ tó tẹ̀ ṣẹlẹ̀ gan pọ̀ gan bẹ́ẹ̀ o má bàa ní parọ́ o bẹ́ẹ̀tì nínú àwọn tó tẹ̀ jẹ́ pé ó ṣẹlẹ̀ jù ní ọjọ́ tí èmi àti àbúrò mi jọ wà nú mọ́tò pẹ̀lú ọmọ wa pẹ̀lú kan náà ọmọ mi. táwa nu mọ́tò tá à ń bọ̀ láti ọ̀nà Nagoya ní ìṣẹ̀rí olówó ra yìí Nagoya tí mọ́tò wa bàjẹ́ lọ́nà táwọn kan tó ṣe mọ́tò wa bẹ́ẹ̀ ọ̀ṣọ́fà ọ̀dà kó ṣọfà tí lọ́jọ́ yẹn ni wọ́n yà ní ká filẹ̀ mọ́tò yẹn ṣáà kò lọ mọ́. ó ní láti cool down. aláti filẹ̀ tó yẹ pé aláti tì mọ́tò yẹn síbi kan àwọn afẹsẹ̀ rìn bọ̀ láti Ọ̀tẹ́dọ́lá. Ọ̀tẹ́dọ́lá bíríìjì. bẹ́ẹ̀ ni afẹsẹ̀ rìn dé Kétu Ìkòsì ká tó rí mọ́tò tó máa gbé wa. táìmù olè ń sọ yìí. ó ti pẹ́ o. lóru ni àbí lọ́sàn. lóru ni ọ̀rọ̀ tí mo sọ yà máa fẹ́ tó yà bí tó 1 lóru. tó 1 lóru. ẹ nà ẹ pé àwọn abílì pé tábà ti kó location a lè tábà pé a fẹ́ sùn location àwọn sùn bẹ́ẹ̀ tábà fẹ́ sùn location kò bá jẹ́ Ìbàdàn la lọ ti lọ ṣiṣẹ́ a máa kúrò Ìbàdàn ní aago 2 òru aago kò bá jago kan o kò bá jago 2 o kò bá jago 3 bá jago 4 o à ń bọ̀ lé wa nìyẹn. báwo lẹ ṣe wá délé lóru. a máa délé Ọlọ́run náà ló ń ṣọ́ gbogbo wa Ọlọ́run lọ́ba tó ń ṣọ́ ẹ̀dá Ọlọ́run náà ló ń ṣọ́ wa. Ọlọ́run lọ́ba tó ń ṣọ́ gbogbo wa. so ìyẹn àkọ́kọ́ ní ẹlẹ́kejì nígbà tí mo ya project mi kan náà Foley lo ọ̀gá Foley ló direct ẹ̀. shout out to Safoli ló direct iṣẹ́ yẹn ní kí ló rọ́kọ́tà tó iṣẹ́ iná. ok ẹ jẹ́ kí n máa sọ fún mi. a máa rántí lọ in the course of the program. so mo ya project yẹn tó yẹ pé ní project tí mo sọ yìí náà ṣá a lọ ṣiṣẹ́ yẹn ní side Ìbèṣe ní Kòròdú ẹ̀ṣá àwọn bàjẹ́ máa ń ṣe àti kọ́ ti lọ kó wáìnì lọ kó gbogbo nǹkan oríṣiríṣi lọ kó jẹ lọ àti ṣe fàájì lọ everybody ti ṣe fàájì mú kan for anybody lówó wá di lóru bí abi around 12 lóru táwa round up iṣẹ́ yẹn táwa máa bọ̀ nílé bí wàhálà ṣe ṣẹlẹ̀ nìyẹn báwọn bá ṣe ní àwọn máa gbowó kan lọ́wọ́ àwọn èèyàn kan nìyẹn àwọn máa gbowó kan lọ́wọ́ àwọn èèyàn kan lọ́wọ́ àwọn cast àwọn artist ẹ̀ kó wa àwọn máa gbowó lọ́wọ́ àwọn artist wa ṣẹ́mọ̀ àwọn ọmọ ìsílẹ̀ ilé àwọn most àwọn boys kan wà tó yẹ pé àwọn tó ti lórúkọ yẹn ló máa fẹ́ bá ta pé níbo ò ní lọ ọmọ kí ló ń ṣe yìí ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ ẹ gbàgbé the next ṣá wọ́n fọ́gò lórí èké bẹ́ẹ̀ ni
Whoa. wọ́n fọ́gò yẹn lórí ẹ̀ bẹ́ẹ̀ ni. Life báyìí. Life and direct lóru yẹn wọ́n lágò yẹn mọ́ lórí ìgò yẹn fọ́ o bẹ̀tẹ̀ wọ́n ṣẹ́gun yẹn lórí ẹ̀ bẹ́ẹ̀ gbà àdẹ̀lẹ̀ lọ sí nearest police station wọn bẹ́ẹ̀ a lọ report wọn ó dápá àwọn náà mọ̀ pé àwọn ọmọ yẹn náà jẹ́ ọmọ tó le ládùúgbò wọn bẹ́ẹ̀ so aṣáájú pé kò sí wàhálà wọ́n fọ́ gíláàsì mọ́tò sí mi lọ́rùn mo ra gbà tó dọjọ́ kejì wọ́n ṣe àwọn èèyàn léṣe gan mo treat àwọn èèyàn mo ra gíláàsì àwọn tó mọ́tò tó ń fọ́ lọ́jọ́ kejì ọjọ́ kẹta mo ṣáà ṣe gbogbo nǹkan yẹn ṣá àkó ń bẹ̀ àdẹ̀rẹ̀ lọ́nà dẹ́ bá a ṣe àparí iṣẹ́ yẹn láyọ̀ àtàlàfíà so àwọn nǹkan tí mo rí challenges pọ̀ kábàlì ká máa tẹnu bọ̀ lọ díẹ̀díẹ̀ ó lọ fà so bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn lótú. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni nínú industry movie industry yìí ẹ ti sọ̀rọ̀ ìrìnàjò yín díẹ̀ fún wa. bẹ́ẹ̀ni. then ṣé mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọkùnrin bí wọ́n ṣe ń ṣe industry movie industry àwọn míì tó tún tán já ẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan lẹ́gbẹ̀ẹ́ láti máa support ara yín bẹ́ẹ̀ ṣe ń ṣe iṣẹ́ film àwọn iṣẹ́ wo lẹ tún ṣe because a mọ̀ pé realtor ní ẹ máa ń ralẹ̀ bẹ́ẹ̀ni ẹ máa ń ṣe rí láti bí ọdún bí 2-3 kan sí báyìí olójú location ti máa ń lọ bẹ́ẹ̀ni olójú location ti máa ń lọ because nǹkan tí mo kó dání ó pọ̀ díẹ̀ ní o tíntín báyìí adúpẹ́ fọ́lọ́run alhamdulillah because Yorùbá bọ̀ wọ́n ní ẹṣin iwájú tẹ̀yìn máa wò sáré so gbàtà tí sọ́dọ̀ ti ní pé máa gba industry kọjá tí mo dẹ̀ ti rí one of two things tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ pé àwọn ṣèlú tí a fi bẹ́ẹ̀ náà fẹ́ràn ara wa kò dẹ̀ ìṣubú kálukú ló ń wá ń bẹ̀ yẹn kò sọ̀rọ̀ à nífẹ̀ẹ́ ara wa dénú. èèyàn gbọ́dọ̀ pọ̀ sókè rajà. mo wá fi ọkàn pín jì pé kí ni mo tún lè fi kún iṣẹ́ yìí mo ní kan tó ń fún mi lówó ń ta tí mò ń ṣe bẹ́ẹ̀ tí mi ò lè máa bá lọ bẹ́ẹ̀ yẹn at this age ẹ jẹ́ kí n tún wá kún ìrìn àjò mi mo wá rò pé wẹ́ kí ni mo tún lè ṣe mo wá ń ṣarajọ n bá rí ilẹ̀ màá rà á yeah within Ketu ni o mo ti ń ṣe because ibi àdúgbò tèmi kọ́lé sí rè ní Ketu so mi ìdẹ̀ lọ ibi tó jìnnà fọ́ọ̀sì ilé mi Kòròdú so ìbẹ̀rẹ̀ akọ́ fẹ́ gbé tẹ́tẹ́lẹ̀ bí abi 18-19 years ago yẹn bẹ̀ tí Ọlọ́run padà ṣe yanu after be 5 years ago after be 5 years after ti Kòròdú yẹn mo rí ilé kan ra ń bí akóhùnlé Haruna mo wá kọ́ ilé Haruna yẹn gọ́gọ́ sínú Ketu yẹn ó lọ fà so ọlá Ọlọ́run ọlá brother Musiliu àwọn ọ̀ṣọ́lá yẹn náà ni láti máa dúpẹ́ fún tóun náà ní igi lẹ́yìn ọgbà wa so tó dẹ̀ ní jábọ́ láéláé ní àgbà tọ́lọ́run máa jẹ́ ká rí wọn pẹ́ ní àgbà Ọlọ́run nǹkan tó máa bà ọ́nú jẹ́ Ọlọ́run ọlọ́jọ́ ẹ̀yìn má jẹ́ kó rí mọ́ àtàwọn ọmọ náà àgbà Ọlọ́run gbogbo wa náà àtẹ̀tẹ̀ ìwé mi náà nǹkan tó máa bà inú jẹ́ Ọlọ́run ọlọ́jọ́ ẹ̀yìn ònígbà bá gbogbo ní àgbà Ọlọ́run so mo wá wò pé kí ni mo lè ṣe bí wọ́n ibẹ̀ sí ní tí bá rí lẹ̀ màá rà tí bá rí ilẹ̀ tí bá rà màá tà bàbá olóòtú ṣe rí tí èèyàn bá wà nílé ayé yìí tó bá ń bẹ lọ́run ọjọ́ alẹ́ kó máa tọrọ ọjọ́ alẹ́ yẹn kó máa tọrọ ẹ̀ kó máa là o. bí ti báwo. òkú máa ń relocate o. ẹjọ báwo ló kú ṣe fẹ́ relocate. ẹ ní kókó gbọ́ òkú. ẹ ṣàlàyé fún wa. òkú máa ń relocate o téèyàn bá rò rẹ pé òun ti kú ó ti kú ó lọ wo ẹ pé ó ti kú o wọ́n ti sin ẹ́ sí iwájú ilé ẹ̀ tó kọ́ ilé mi yẹn mo jẹ̀yà mo jẹ̀ṣẹ́ mo jẹ̀yà dey play. bí ti báwo. wọ́n máa relocate òkú ẹ̀ kúrò láti Lagos State wọ́n á gbé lọ sọ́nà gbẹ̀rígbẹ̀. ẹ wá ẹ ti kí ni ìsìnkú máa mix papọ̀. bí kéèyàn tiraka bí ọjọ́ tí ó bá rówó kàkà kó jẹ tọ́kì ajẹjà kíká kó lè rówó lẹ́yìn rà ọ̀ kó lè rówó báàgì sìmẹ́ǹtì 2 àbí blọ́ọ̀kì 100 rà sórí ilẹ̀ yẹn kó kọ díẹ̀ tó bá ti wá kú tó máa wá sin síwájú ilé ẹ̀ èwo ni kán tó wá relocate ẹ̀ kúrò bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ẹ̀ láyé wa kó yé wa dáadáa. olóòtú Ọlọ́run jẹ́ àrí wàhálà wàhálà wà o Ọlọ́run jẹ́ àrí ká máa gbàdúrà o ẹlòmíì máa ṣe wàhálà kọ́lé ó máa ṣe wàhálà ralẹ̀ á ṣe wàhálà kọ́lé àtúwádà gbàdàgbàdàgbà nínú ilà ìlú ẹ̀ náà àdàgbàdàgbà á kú àti sọ fún àwọn ọmọ pé tóun bá ti kú sáìdì ibà ní kẹ́ ṣe òun sí o tíyàwó náà bá kú ẹ ṣe òun síbi o ó ń play ẹni yẹn ó ń play
they play ni wọ́n máa sin síbẹ̀ lóòótọ́ ìgbà tọ́lọ́run bá bless ẹ̀kọ́ wò náà for instance olótù Ọlọ́run lè bless àwọn ọmọ káwọn ọmọ ti wà lábúrọ̀dù kọ́ wò pé kí làwọn fẹ́ wá ṣe nílé àwọn ogun táwọn ọ̀sẹ̀ bá fi wálé àwọn ò lè wá wọ́n á wò pé káwọn family máa disturb wọn máa bèrè lọ́wọ́ pé ṣé bí family house àkọ́wọ́n jẹ́ ní ó wà ní ibì kan ní Lagos Island ó wà ní Lekki ẹ lọ tà náà ẹ lọ jẹ kíní kan náà. wọ́n máa relocate àwọn òkú yẹn lọ sí. wọ́n á ní ilé wọn tó wà ní Lekki yẹn kan lọ tà wọ́n dẹ̀ ti sòkú síbẹ̀ àwọn family ilé wọn náà wọn gbádùn wọ́n kàn wò pé ilé tó wà ní Lekki yẹn káwọn tà wọ́n kàn pa àwọn tó máa ń kàn lọ sí nearest police station wọ́n lọ report bẹ́ẹ̀ ni pé ẹjọ́ o a fẹ́ relocate o a fẹ́ kúrò no a fẹ́ kúrò lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ lọ sí Mòwébàfò àbí ọ̀nà Òṣogbo ọ̀nà Ìgbẹ́tì láfta Ìlọrin ṣáìdì wọ́n fẹ́ relocate ṣá. wọ́n fẹ́ relocate kúrò lẹ́kọ̀ọ́. bàbá òkú tó dáwà nígbà ẹ̀kọ́ àdẹ̀lẹ̀ fòkú wálẹ̀ sí àjò à ń gbé lọ àsìkò àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ṣé àwọn ọlọ́pàá wọn ni kàn fòkú wọn lẹ́nu àwọn náà kàn fún wọn níwèé ni. wọ́n máa wá relocate òkú yẹn lọ sí. òkú máa relocate sharp sharp òkú máa relocate orí okay for instance ṣe rí pé most àwọn ilẹ̀ kan wà sìn tẹ́ bá fẹ́ ra àwọn ilẹ̀ yẹn tọ́rọ̀ mi ò bá yé yín dáadáa tẹ́ bá fẹ́ ra àwọn ilẹ̀ yẹn sìn tí wọ́n á pé ilẹ̀ tán sí òkú sórí ẹ̀ wọ́n á sọ wọ́n pé ilẹ̀ òkú ṣókú wà lórí ilẹ̀ àbíkú àwọn ní àyẹ̀bá wọ̀rí àwọn máa relocate ẹ̀ wọ́n máa relocate òkú yẹn wọ́n náà àwọn máa wú kúrò níbẹ̀ pé àwọn ti ralẹ̀ sí ọ̀nà ibì kan wọ́n lè jẹ́ pé Lẹ́kì ó possible kó jẹ́ pé òkú wọn gan kó wà ní ọ̀nà Mòwébàfò káwọn tí wàá kọ́lé sẹ́nà Lẹ́kì káwọn pé àwọn fẹ́ gbókùú àwọn wá sí iwájú ilé house island ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà o bẹ̀tẹ̀ tó pọ̀ jù ń bẹ̀ ni pé kán gbé òkú kó la island kán gbé lọ sí Ìgbẹ́tì wọ́n lọ kán lọ́ra lẹ̀ yóò ní 200,000 naira yóò ní 150,000 naira kán lọ ju òkú yẹn síbẹ̀ kán dẹ̀ ta létí bí ẹ̀dẹ̀ ní bí abi 3 billion bẹ́ẹ̀ ni òun ló ṣẹlẹ̀ jù òkú dẹ̀ ti sùn jẹ́jẹ́ ìtòrò kóhun ti sùn wọ́n máa fọ́ ẹsẹ̀ wọ́n àkọ́kọ́ drag ẹsẹ̀ òkú alaye tó bá mẹ́sẹ̀ òkú ẹ̀ tó bá drag ẹ̀ báyìí pẹ̀lú aṣọ tó bá drag ẹ̀ báyìí akọ̀bà ẹ̀ lọ́nà ọ̀nà Ìgbẹ́tì ló máa ti lọ bá ara ẹ̀. ẹni sùúrù ṣé ẹ mọ̀ pé a máa nínú àwọn fíìmù wa a máa rí pé tó máa wú òkú jáde ṣé àwọn kìnìún yẹn nínú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí iṣẹ́ pé bí ara ilẹ̀ kan òkú wá wà bí wọ́n fẹ́ relocate àwọn family fẹ́ relocate òkú yẹn ṣe a rí irú oríṣiríṣi issue kí òkú má lọ gbáyàn létí. aláyé òkú máa ń relocate òkú ló máa bẹ̀rẹ̀ ní ọdún kan fọ́ọ̀sì ilé tí mo kọ́kọ́ sí Kòròdú yẹn bọ̀bọ̀ tó náà àwọn tó bá mi kọ́ ilé yẹn lọ ó gùn ọ̀kadà táìmù ọdún ni o ọ̀bọ̀ yẹn gùn ọ̀kadà wọ́n pẹ̀ ọ̀bọ̀ yẹn ní Túndé ó gùn ọ̀kadà ó gbé nǹkan sẹ́yìn ní ọ̀nà inú Ìṣàwòròdù yìí ni o tó mo ti gbére Ìṣàwòròdù yẹn rí ní ayé Márúwá láyé Márúwá gọ́vnọ̀ Márúwá mo ti ṣọmọ yọjú wá sí kò ń gbà kan rí mi ò tí stay ń gbà yẹn mi ìgún Márúwá ìgbà tí mo kọ́kọ́ ṣọmọ yọjú wá ní ọdún yẹn lọ́hùn mo ń bá wọn ṣe bíríkìlà ń gbà yẹn sáìtì mo ń bá wọn ṣe neighbor bíríkìlà ní sáìtì ń gbà yẹn màá bá wọn kó blọọkù màá bá wọn ro pọ́npọ́n màá dẹ̀ bá wọn tún ṣe àbá tó mọ́tò ìgbà mí ìdẹ́lẹ́ tí n bá rí ṣẹ́ṣẹ́ ń bẹ̀ mà wá sí gbòòrò àbá abọ́ta bá fi jẹun ní inú Ìṣàwòròdù yìí ọ̀bọ ló máa gbé abọ́ wa ní etí odò láti máa lọ kó abọ́ mo fọlọ́ba tó ní iṣẹ́ lẹ́rìí etí odò abọ́ta bá fi jẹun a máa lọ ṣàlẹ́ etí odò ọ̀bọ ló máa rí lókìtẹ̀ gbé abọ́ lọ sí etí odò a máa lọ kábọ́ wa létí odò ọ̀bọ ló kó lọ gbó bẹ̀ èmi kí ló kó lọ bẹ̀ lọ ṣe ẹmọ kó abọ́ ó lè kó oúnjẹ máa wà nínú ẹ̀ta jẹ kù síbẹ̀ ọ̀bọ dẹ̀ máa wá ẹmọ kó àjọ ń gbé pẹ̀lú ọ̀bọ ni kò dẹ̀ sí náà gbogbo gbà yẹn bátìrì mọ́tò la máa fi ń tanná nínú gbogbo bẹ̀yẹn ń gbà yẹn nínú àgíríkì yẹn so ìgbà tó dé stage kan tí bomb blast kan ṣẹlẹ̀ ń gbà yẹn ni mo sì wá mú náà sọ mú sí pé ọmọ yẹn ti di wèrè sẹ́kọ̀ọ́ ni mo sì sẹ́ àwọn wá sẹ́kọ̀ọ́ ló wá bá mi lọ́ndà bridge my 12 fún báyìí wọ́n ṣe àwọn padà lọ lé lọ sí Ìjẹ̀bú lẹ́yìn ìgbà yẹn mo ṣẹ̀yẹ lọ lo bí ọdún bí 10 years again tó ń Jẹ̀bú nítorí pé fíìmù elépo yẹn ṣẹlẹ̀ dáàjì ṣẹlẹ̀ tí gbogbo kan yẹn ṣẹlẹ̀ ṣáà tó ti pé mo ṣẹ̀ṣẹ̀ wá padà wá sẹ́kọ̀ọ́ pẹ̀lú rẹ́fújì mo dúpẹ́ fọlọ́run rẹ́fújì mo gbọ́ wá sẹ́kọ̀ọ́ bẹ̀ tí mo dúpẹ́ fọlọ́run pé àyè tí mo wà gan sìn gan àgàn náà pè ní rẹ́fújì táwọn èèyàn máa ń gbá ń sin àwọn àgàn ní rẹ́fújì this is rẹ́fújì táwọn èèyàn máa ń gbá pé fẹ́ lọ gbá rẹ́fújì ṣe nílùú wa yẹn wọ́n mọ̀ wá débi pé táwọn bọ́sì wá dẹ̀ kó àjẹ́ débi pé kò sí ìjà tó lè jà nínú ìlú wa yẹn tó bá jẹ́ àwọn bọ́sì wa olójú àwọn bọ́sì wa nínú Ìjẹ̀bú-Igbó yẹn
tán gba wájú akọjá tébù akọjá báyìí níbi oyin àkàrà wa yẹn wọ́n máa gba wájú oyin àkàrà yẹn akọjá báyìí ni wọ́n bá wọn ṣiṣẹ́ tó bá dẹ̀ fọ wàhálà ń jẹ́ gbogbo ẹ̀rẹ̀ ilé yìí ọ̀dọ̀ alọ́n sábọ̀ ńlé a máa wọlé ẹ̀sùn ilé lẹ́wà kí ló ṣe tó bá pé ó jalè lọ́ọ̀yà níwá jẹ́wọ́ fún wa pé ó jalè ká wá ẹni tó wá bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ ìrọ́dẹ̀ ni a máa lé dànù nítorí ìgbà ṣé ọ̀rí pàwọn ń jalè ló ṣe lọ jalè tó ń sábọ̀ lọ́nà ọ̀dọ̀ wa sọ àwa ọ̀fẹ́ wèrè bẹ̀t lẹ́yìn pé ó jalè pé ó bá yàn jà àágan ọmọ líle tó bá pé jà ló bá yàn jà dúró ó bá ṣe fàájì ẹ lọ ṣe ọ̀dà sàn bí pàrọ̀ yẹn ṣe bó ṣe lọ nìyẹn. náà ní orúkọ oyin àkàrà yẹn bẹ́ẹ̀ni báwo ni a mọ̀ pé màmá yín of blessed memory àwọn ni wọ́n ń ṣiṣẹ́ àkàrà oyin àkàrà yẹn orúkọ yẹn báwo ló ṣe jáde. oyin àkàrà bí oyin àkàrà yẹn ṣe jáde mi ò kàn sọ̀rọ̀ débẹ̀ lẹ́ẹ̀kan ni ní táìgbà tí èmi àti Efele jẹ́ wà bí 19 years ago. Okay. 19 years ago. 19 years ago ti wà 19 years ago báyìí nísìnyí tó ọmọ tí mo bí ń gbà yẹn gan ti wà university ó máa ṣe tán this year. So ní ìgbà yẹn èmi máa ń gbé Efele káàkiri pẹ̀lú mọ́tò àṣẹ̀líkà kan báyìí èmi àti ẹ̀wọ̀n mọ̀ pọ̀ pẹ̀lú àwọn boys àbí méjì kan àjọ máa ń káàkiri lọ sí Abẹ́òkúta lọ sí anywhere ṣe ẹgẹ́ tí ń sìn so bí pàrọ̀ yẹn ṣe lọ nìyẹn ó wá di ọjọ́ kan mo dẹ̀ ṣe ní stand àkàrà kan ní side ibi union home ní onípàn nígbà yẹn so gbogbo àwọn ọlọ́pàá tó máa wá ń rí àwọn agbèrò ńgbà yẹn gbogbo ọmọ wọn máa tọ́jú everybody máa kó kan fún wọn kákàrà fún wọn ra búrẹ́dì fún wọn kó mi ra omi fún wọn to understand so ó wá dọjọ́ kan èmi àti Efele wájọ ń bọ̀ láti shrine níkẹjà Fẹlá shrine àjọ ń bọ̀ láti Ìkẹjà àwa gba Maryland wọlé à ń lọ sí kóòdù lọ́dọ̀ Rẹ̀mí Àlùkò ńgbà yẹn. Okay. So bàjẹ́ wá dé Maryland àwọn ọlọ́pàá ń ṣe stop search ńbẹ̀ báyìí dúró nìyẹn ṣé mọ̀ gbogbo ilé igbó ta ti ń bọ̀ yẹn gbogbo igbó yẹn rùn lára gbogbo aṣọ wa wọ́n dẹ̀ ṣe pé gbogbo aṣọ àwọn ilé ìlú rùn wọ́n ṣáà da àdókò ká bọ́lẹ̀ nínú mọ́tò wọ́n á sọ fún ọlọ́pàá yẹn pé Efele ò bọ́lẹ̀ nínú mọ́tò yẹn ní kíkiri ọ̀ṣẹ̀ pé ìjà ni kò ń jókòó títí ẹ̀ mo ṣáà bọ́lẹ̀ pé ṣẹ́yìn ò mọ̀ mí ni èyí ní ibi bábà báyìí ní tó ti ń tàkàrà ní ibi bábà báyìí ní onípàn bẹ́ẹ̀ kíní kan mo ṣáà bá wọn fà wọ́n ní ooo bọ́lẹ̀ tá à ń bọ̀ tí kíní kan mo ní à ń bọ̀ láti Fẹlá shrine ní kíní kan ok wọ́n ṣáà fi wálẹ̀ mo náà ṣáà ṣe dáadáa pẹ̀lú wọn mo lọlé nìyẹn wọ́n á jẹ́ kọ́dọ̀ Rẹ̀mí Àlùkò la máa ń dé sígbà yẹn ṣe understand báyìí dé sọ́dọ̀ Rẹ̀mí Àlùkò nìyẹn ó ṣáà di adébẹ̀ àṣepàdé àsùn ìgbà tó di ní àárọ̀ ní Efele àti Rẹ̀mí Àlùkò bá jọ̀bẹ̀ wọ́n bá ibẹ̀ sí ní mímú ṣeré nìyẹn pẹ̀lú àwọn gòkè wọ́n bá ní Igwe ó tẹ̀ rí nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ ní àná ni nígbà tá a lọ sí kí n tá à ń bọ̀ lóru ní ọlọ́pàá dá wa dúró ọmọ àwẹ̀dá yìí olóyè burúkú ni o táwọn ọlọ́pàá dá wa dúró ló wá sọ fáwọn ọlọ́pàá pé iṣẹ́ ìmọ̀ mi ni èmi mo ń tàkà ní fan group èmi mo ń tàkà yẹn kíní kan ní Rẹ̀mí Àlùkò wèrè ẹ̀ náà bá ṣe pé àkàrà orí àkàrà ẹ mọ̀ kò sẹ́dá máa dákọ̀ àkàrà yẹn fún wọn máa ń fọ́n nílé tí wọn ṣe understand ẹ àkàrà orí àkàrà wo nìyẹn bọ́ǹbù àkàrà bí wo ni bọ́ǹbù àkàrà tó máa ń jẹ iṣẹ́ tábà lọ́wọ́ mi wà nìyẹn mi ò dẹ̀ fi bò kò sẹ́dá tó yà mọ̀ mi mọ́ iṣẹ́ yẹn lẹ́kọ̀ọ́ ni Rẹ̀mí Àlùkò wá wò pé oyin àkàrà oyin tí ó dùn mo ní ó dùn ó bá ní oyin àkàrà bá ní oyin àkàrà èwo ni oyin àkàrà ẹ mọ̀ bóyá sọ pé oyin àkàrà yẹn sáà wò pé láti gbà yẹn máa ń kọ́ dé wà ń jẹ́ bóde tóun àti Efele jọ máa ń fa wàhálà wọ́n pe máa yẹn ní àwẹ̀dá yẹn kìíní ń jẹ́ bóde so tèmi àti Efele bá ti wáyé jọ lọ jẹ́ bóde àwẹ̀dá ti tèmi yẹn ọ̀hún ni wọ́n á pè mí láwẹ̀dá yẹn wọ́n máa differentiate pé àwẹ̀dá oyin àkàrà ṣe understand so oyin àkàrà ni most wọn wá ń pè mí ń jẹ́ bóde wọ́n yẹ tẹ oyin àkàrà yẹn mọ́ mi lára nìyẹn so wà tí Fáṣọlá dé orí gọ́vnà gbà yẹn tó kọ́kọ́ lé everybody pa tèmi náà kọ́ sá lọ Jẹ̀bú-Igbó mo tún sá padà pé níbo ibo ni mo ń lọ mí níbi tí mo lè pé náà ni màá ti ṣe oríire o mo kàn tún já padà wá sọ́nà Èkó nígbà yẹn níbo mo wá lọ tẹ̀dọ̀ káàkiri àdúgbò báyìí àdúgbò mo wá brand iṣẹ́ yẹn àwa ṣe uniform ṣe gbogbo ẹ̀ ṣe stand mi à ń lo iná ṣàkóńgbà yẹn a ṣe sí gáàsì gbogbo everything à ń lọ bó ṣe lọ àwọn oníròyìn oríṣiríṣi wa ń gbé wa pépà oríṣiríṣi wa gbogbo ẹ̀ à ń lọ kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ ní Lagos State tá kì í dá sí kò sí ṣe àwọn pé bẹ́sàn pé àwọn àjọ ọmọ líle tàdé sí ṣe kan bẹ́yẹn ní bus stop by bus stop gọ́ọ̀mẹ̀ntì ò dẹ̀ fẹ́ gbogbo orúkọ bẹ́yẹn pẹ́ ń dáná lẹ́gbẹ̀ẹ́ bus stop gọ́ọ̀mẹ̀ntì ò fẹ́ bẹ́ẹ̀ tó bá ti di àsìkò campaign a máa ń dúró tán a máa support pẹ̀lú nǹkan tá a bá ní àwọn náà máa support Lagos State pé irọ́
Èkó lè kó Èkó lè kó Èkó kì í kó ṣá Èkó kì í a kó máa ṣá. support wọn gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba yìí náà wọ́n ń rí wa pé no ra àwọn ọmọ yìí náà wọ́n da a máa tẹ̀lé wọn a máa náwó gbàṣà òṣè gbogbo ẹ̀ bó ṣe wà nìyẹn so bí ọ̀rọ̀ pàrọ̀ yẹn bó ṣe lọ nìyẹn. nìyẹn. Now lórí ọ̀rọ̀ real estate a mọ̀ pé ẹ máa ń ralẹ̀ ẹ máa ń kọ́lé ẹ máa ń talé ẹ máa ń ṣe ẹ máa ń mọ̀ now ṣé tí èèyàn bá fẹ́ ralẹ̀ tó fẹ́ kọ́lé tàbí tó fẹ́ kọ́lé ṣé ẹ lè bá ṣe ní anywhere lẹ́kọ̀ọ́ yìí. kò síbi tájà lè bá ṣe lẹ́kọ̀ọ́ kò síbi tájà lè ti lọ ṣiṣẹ́. ok ẹ sọ fún àwọn tí wà nílẹ̀. Ọlọ́run náà ló ní kó rí bẹ́ẹ̀ kò ń ṣe agbára mi kí ẹni tó ń takàrà ní bus stop kó tó di ẹni tó ń talẹ̀ tó ń ta ilé ṣe mọ̀ pé òun náà máa ṣiṣẹ́ débẹ̀ ni kò ń ṣe kíní Ọlọ́run tí ó dẹ̀ jẹ́ Ọlọ́run tí ó ti bà wá jẹ́ láti bàtà tó wà kékeré kò ní bà wá jẹ́ náà nígbà tá a wà yìí abẹ́rẹ́ tí wàá dẹ̀ lókun dì àbúrò Musiliu Ọ̀nàṣọ́lá ẹbẹ̀rẹ̀ mi abẹ́rẹ́ mi ó ní okùn dì bẹ́ẹ̀ fẹ́ ra ilé ńláńlá ni o kò ń ṣe ilé ibi ní 100 billion 1 billion 2 billion náà o ilé tó ti ju mílímílí tó ti ju bí 200 million wá sílẹ̀ bẹ́ẹ̀ bá nídìí orun kan bẹ́ẹ̀ láti bí 200 wá sísàlẹ̀ ẹ bá nídìí ẹ lè kọ́ńtàtì mi a lè bá yín kọ́lé a lè bá yín ralẹ̀ síbi tẹ́ bá fẹ́ sí tó dẹ̀ ní sí wàhálà lórí ẹ̀ tí fọkànbalẹ̀ máa wà pé nǹkan tá a fẹ́ bá yín gẹ̀ẹ́tì yìí no kò sí wọn tó máa ṣe at least bá yẹn sọ̀rọ̀ yín sìn nínú Kétu yín sìn mo sì nílẹ̀ bí abi 3-4 mo dẹ̀ sì nílé náà bí abi 2 tí mo sì nílẹ̀ tó jẹ́ property ti tèmi gangan tí mo fẹ́ tà ṣe understand kò ń ṣe pé owó kan náà wà níbí kan náà o àná ní kinní náà tó yẹ pé à ń gba loan fi tí n bá rí ilé kan tí mo fẹ́ rà sìn mo lè gba owó díẹ̀ níbí kan màá fi owó kún àyànjú ẹ̀ ẹni tó bá dẹ̀ fẹ́ rà tọ́rọ́ náà ló yọ jáde ńbẹ̀ náà fẹ́mi náà kọ́bọ̀ ni èmi náà àṣẹ kíni ajẹ́ tèmi náà bí wọ́n ṣe ń bí ìdàbòrẹ́ díẹ̀ ní ibẹ̀ a dúpẹ́ fọlọ́run lọ́jọ́ tèmi máa ń báyọ̀ kọ́lé máa ń báyọ̀ ralẹ̀ máa ń báyọ̀ ralé mo dẹ̀ máa ń báyọ̀ renovate ilé so ẹ̀ tó bá dẹ̀ fẹ́ ta ilé a lè bá tà á ṣe understand tó bá yẹ kó kú wà lórí ẹ̀ ẹ̀rù bà wá a máa bá relocate òkú ẹ̀ lọ sẹ́ni ibi ẹ̀ tó bá fẹ́. ẹ ṣe wá náwó sí ọ̀dọ̀ tèmi. no ẹ ṣe mọ̀ pé mo ti ní kí n jẹ́ mọ̀ tí máa sọ̀kan tó fẹ́ sọ yìí olóòtú ẹni sùúrù ọ̀rọ̀ táwọn sọ yìí kàn lè jọ bí eré ni tí máa sọ̀kan tó fẹ́ sọ yìí tán náà both ẹ̀yin náà olóòtú both DOP both everybody ó pọ̀ sí kan jẹ́ pé family house yín ẹ lè fẹ́ tà ẹ sọ fún mi ẹ má gbé iṣẹ́ mi lọ fẹ́ lómi wọn ò ní gbójà lẹ́yìn fọlọ́ngbò jẹ ṣe understand bó jẹ́ pé ẹ fẹ́ ta family house yín ẹ lè pè mí tó kù bá wà lórí ẹ jẹ́ kí n mọ̀ màá bá yín relocate òkú tó wà lórí ẹ yẹn àwọn bá yín relocate òkú yẹn lọ síbi tẹ́ bá fẹ́ ṣe understand bẹ́ẹ̀ fẹ́ gbé òkú yín wá láti bẹ́ẹ̀ fẹ́ gbé òkú àgbà tẹ́tí sí sórí ilẹ̀ kan bẹ́ẹ̀ fẹ́ gbé kó bẹ́ẹ̀ lọ sí May Island àwọn bá yín ṣe bẹ́ẹ̀ fẹ́ gbé kó láti Island lọ sí May Ẹ̀yìngbẹ̀tì àmọ́ ṣe káyà ti ralẹ̀ kádẹ kówó ti yín fún yín kí ìwé yín dẹ̀ jẹ̀ ní o kó má sí wàhálà èmi gan mi ò like wàhálà nítorí pé mi ò fẹ́ wàhálà ṣe understand ọmọ jẹ́jẹ́ ni mí. ẹ fi opportunity yẹn sọ ẹ pè nọ́mbà yín fún àwọn ará ilé torí a lot of people tó ń wò wá ẹlòmíì lè ní ilẹ̀ tó fẹ́ tà ẹlòmíì lè wà ní òkè òkun tó fẹ́ ralẹ̀ tó fẹ́ kọ́lé bíi tẹ́mà lè bá áńdù lẹ̀ tí kò ní sí wàhálà kankan ẹ pè nọ́mbà yín fún. Ọlọ́run níjà rí wàhálà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ nídìí nọ́mbà mi láti lè gbéṣẹ́ fún mi tí yín náà ní bàjẹ́ Adélébáre Àkóyá ibi fóònù nọ́mbà tẹ́ lè pè mí sí 080 39 44 99 66 080 53 50 53 85 Ọlọ́run kó wà pẹ̀lú wa. Àmín. Ẹ̀yin tí wà nílé ẹ ti gbọ́ bí wọ́n ṣe sọ tí ẹ bá fẹ́ ralẹ̀ tẹ́ fẹ́ kọ́lé tẹ́ fẹ́ kàn bá yín kọ́ bóyá ẹ sí Naija ẹ sí around ẹ kàn nídìí èèyàn tó wà reliable ẹ mọ̀ pé àwọn tá a bá ti gbé wá sórí ètò platform wa ó wà reliable kò sí wàhálà kò sí ìyọnu ẹ fi ọkàn yín balẹ̀ nọ́mbà tán pé yẹn náà lẹ máa pè wọ́n máa bá yín yanjú gbogbo nǹkan tẹ́ bá need tó bá ti ní ṣe pẹ̀lú ilẹ̀ tó bá ti ní ṣe pẹ̀lú ilé àwọn àbá yín ṣe everything. bó ṣe máa jẹ́ nìyẹn. then ẹ̀yin náà tẹ́ bá ní family house tẹ́lómi fẹ́ tà tó ń ṣe meeting lọ́wọ́lọ́wọ́ báyìí pé ilé family house tó wà ní ẹ̀gbẹ́ ń bẹ̀ yẹn ẹ wá jẹ́ ká tà o. ẹ lè pè mí. ẹ pè
Alhaji Ìyàwẹ̀dá ọmọ bá yín yanjú ẹ̀ àwọn bá yanjú ẹ̀ máa pe lọ́ọ̀yà mi àwọn lọ́ọ̀yà mi lọ́ọ̀yà máa dá sí ìjọba máa dá sí so ìwé everything. tẹ́lẹ̀ náà bá fẹ́ gbéṣẹ́ fún mi náà tẹ́lẹ̀ pé ẹ ní lọ́ọ̀yà àti tí náà ẹ pe lọ́ọ̀yà àti tí kémi náà pe lọ́ọ̀yà àti tèmi ẹ lè má sí Nàìjíríà ń bí ẹ lè wà lókè òkun tẹ́ bá ní ẹ try láti get lọ́ọ̀yà ń bí lọ́ọ̀yà kò sí ọ̀nà tó máa ṣẹlẹ̀ ẹ ní lọ́ọ̀yà ń bí tẹ́ bá fẹ́ rà kọ́ láti òkè òkun tẹ́lẹ̀ kọ́ ṣe pé family mi kan kíní mi kankan lè pé wọ́n máa gbá yín ẹ try láti get lọ́ọ̀yà ẹ Google lọ́ọ̀yà tẹ́lẹ̀ mọ̀ pé ẹ lè like tó lẹ́nu tó lórúkọ ẹni kan ẹ bá mi pe lágbájá nọ́mbà ẹ bá yẹn ni mo nídìí kan bá yẹn òun ló bá mi get nǹkan yẹn ẹ jọ̀ọ́ ó lè bá mi get ẹ òun ni ó wù mí kó bá mi get ẹ lọ́ọ̀yà yín pẹ̀lú lọ́ọ̀yà mi jọ máa dá lọ́wọ́ jọ máa sọ̀rọ̀ màá dẹ̀ bá ìfọ̀tẹ́lẹ̀ fẹ́ yẹn màá bá yín wá bóde ẹ̀pẹ́ fẹ́ ta family house náà ni tó kù wà lórí ẹ̀ tẹ́lẹ̀ kó kú yẹ kó relocate lọ sí ìlú bòmí ẹ pè mí a máa ṣe gbogbo ẹ̀ tó máa wà successfully ṣé mo wà yín sí olóòtú mi ní parọ́ fún yín nígbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu wọn fẹ́ wọlé lórí oko wánsìn mo lo platform mi Charity World of Entertainment Charity World of Entertainment ní platform mi ní Facebook page mi bẹ́ẹ̀ ni TikTok Olamide Lawal 96 ní Instagram mi Alhaji Kabesi ní TikTok mi ni mo lò ń bẹ́ẹ̀ ṣẹ́wárí mo wá lo platform mi nígbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe campaign gbà yẹn fíìmù yìí máa pọ̀ o mo wá ń sọ ní inú platform mi pé ní agbára pé ó ṣúọ̀ fún mi pé bàbá máa wọlé owó kan tí mo sọ yìí mi ò delete ẹ wá ó ṣe wà lórí péjì mi o ẹ lọ search Charity World of Entertainment ẹ lọ wo péjì mi ẹ máa rí ń bẹ o bó ní tí bàbá bá ti lè wọlé báyìí èmi ò béèrè owó mi ẹ nídìí nǹkan kan àwọn ibi tí mo ti ń tajà mi ní bus stop tí wọ́n dẹ̀ disturb mi bẹ̀ mo wà okay nǹkan ẹ̀kan tí mo kàn fẹ́ ni pé mọ́mí mi ti kú láti bí 24 years dáadé mi ti kú láti bí 27 years bẹ́ẹ̀ tí Ìjẹ̀bú ni mo sí wọ́n sí Ìjẹ̀bú ni àwọn la sí wọ́n sí nílé wọn Ìjẹ̀bú mo kàn fẹ́ kí bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá o Kábíyèsí olúwa rẹ̀ kọ́kọ́ fún mi ní chance kọ́kọ́ fún mi ní helicopter kan kó lọ bá mi gbé àwọn òkú mọ́mí àti dáadé mi kó ń jẹ́ gbogbo kó bá mi sí wọ́n sí airport nǹkan tí mo fẹ́ nìyẹn. Alhaji ẹni sùúrù kán wá sin òkú sí airport mi kò yé wa. ṣe bí àwọn scrap plane náà kó sí bẹ́ẹ̀ àwọn scrap plane kan wà ní sáìdì kan bẹ́ẹ̀ tẹ́ bá lọ sọ́nà Ìyànàpájà tẹ́ bá ti gun bíríìjì pẹ́ lọ sọ́nà Ìyànàpájà báyìí ẹ máa ti wọlé lápá báyìí lápá àlàáfíà yín báyìí ẹ máa ti rí pé àwọn scrap plane kan wà ń bẹ́ẹ̀. kán wá lọ bá yín sin. kọ́kọ́ fún mi ní ibi ìsìlẹ̀ kan bẹ́ẹ̀ kẹ́sìn wọ́n sí bẹ́ẹ̀ kí kó àwọn òkú yà máa ti mọ́ mi kó ń bẹ́ẹ̀ yẹn kí n lọ sí wọ́n sí airport. fún reason wo kí ni ìdìtẹ̀ fi wò pé airport yẹn gangan ni kan fún yín lẹ́sì kẹ́sì wọ́n sí. nǹkan tó ṣẹlẹ̀ mẹ́kó ṣẹlẹ̀ ni. òkè nǹkan tí yẹn kan ṣe rí. mo fẹ́ ṣe mo lẹ́kì máa nǹkan tí àwọn yẹn kan ṣe rí ń ti dáadáa. káwọn kó máa rí plane bó ṣe ń fò. bó ṣe ń fò lọ́ba yẹn helicopter bíi méjì kan tẹ̀léra wọn kọ́ dẹ̀ bá mi lọ wó kú dáadé màtí mọ́ mi kan kó sínú helicopter báyìí kọ́ gbé ó di airport ká dé airport kọ́ dẹ̀ bá mi sin wọn síbẹ̀ kí dẹ̀ má ṣọ nǹkan tí mo fẹ́ nìyẹn mi ò lé pé mo fẹ́ jẹ gọ́vùnà mi ò lé pé mo fẹ́ jẹ kankan kọ́kọ́ bá mi sọ kúrò àti bàbá mi kọ́ bá mi sí wọ́n sí airport ó tán ló bá tán ó ti tán kọ́kọ́ bá mi lè kéjọ kó jẹ gbogbo mi kí n bọ́ sọ́nà bò mí ó ti tó mi ọ̀rọ̀ yín ti padà yé wa wọ́n ti ṣe kí ni àwọn ti ṣe fún mi o wọ́n ṣe o mo lè ń bẹ̀ wọ́n kọ́lọ́n kó bá mi ràn yín lọ́wọ́ o gbogbo atẹ́gùn yìí ló ń fẹ́ sí mi lára ló ń bá mi lára mu o nítorí ọ̀tẹ̀ títí nígbà ṣẹ́rí ṣe ọ̀rọ̀ mi kàn máa kàn dàbí ìsọkúsọ ni ṣẹ́rí gbogbo ibi láyé ṣe wáyé àdè tẹ́ra wa lọ́rùn tán ayé Jonathan àti gbogbo nǹkan tó lọlẹ̀ mi ò rí tèmi ṣe dáadáa mo dúpẹ́ fọ́lọ́run o mo kọ́lé o mo ralẹ̀ o mo ń ṣe tara mi o láyé àwọn tó ti lọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni o ayé Tinubu ni mo bẹ̀rẹ̀ sí ní talé o ayé Tinubu ni mo bẹ̀rẹ̀ sí ní talẹ̀ o ṣé gbà wọn ọ̀rọ̀ mi lọ́rùn ni gbà wọn ọ̀rọ̀ bàbá go on song máa báṣẹ́ lọ bẹ̀tì àtìgbà tí èkó ti di 1,300 naira mọ́tò mi ò jáde mi wà láìtàláì mo fọlọ́ ọba tó ní mi ṣẹlẹ̀ rí mi ò rí epo sínú mọ́tò mi. ẹ kàn ń ṣe fàájì ládùúgbò yìí. báwo mo ti fẹ́ rí epo 1,300 èmi tí mo lọ Ìbàdàn bẹ́ẹ̀ méjì léde epo bí 100 and kíní kan sínú mọ́tò. ìdí yín gbélé báyìí. kí n tó wá fẹ́ lọ location náà kí n tó rí epo bí epo fún tàǹkì 1+ sínú mọ́tò kí n lọ Ìbàdàn kó kọ́. ẹ̀yin jẹ́ pé owó tẹ bá gbà location báyìí ẹ ti ná ×2 ẹ̀ tẹ́ bá ti máa fi débẹ̀. bàbá mi lọ location báyìí ìgbà tẹ́kọ̀ bá wálé màá tó lọ location mi ṣe wáyé o gbogbo àwọn tó pè mí sí location nígbà tẹ́kọ̀ wà 1,300 naira yìí. ẹ jọ ìsílẹ̀ kẹ́kọ̀ọ́ lọ kọ́ ní máa lọ sílé Èkó báyìí wọ́n máa fú ẹ̀ táǹkì ẹ̀. kó wá máa bọ̀. kí máa bọ̀ ó tó mi bẹ̀lẹ́yìn yẹn máa bọ̀ yín wà á. ẹ̀yin tí wàá nílé ẹ ṣáà ti rí bí ó ṣe lọ
gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ talẹ̀ tẹ́ bá fẹ́ ralẹ̀ tẹ́ bá fẹ́ kàn bá yín kọ́ kàn ṣe everything ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní family house náà ẹ jẹ́ kí n tún sọ lẹ́ẹ̀kan sí nọ́mbà wọn náà ti pè fún yín ní orí ètò tí ẹ bá wá rí nǹkan tó wá ń rú yín lójú ẹ pe nọ́mbà wa lórí platform yìí gbogbo ẹ̀ pátápátá ẹ fi ọkàn balẹ̀ ni wọ́n máa bá yín kọ́ wọ́n máa bá yín rà wọ́n máa bá yín tà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni. abẹ́rẹ́ tí wàá lókun dì. ó lókun dì. abẹ́rẹ́ tí wàá lókun dì. kò sí wàhálà. tẹ́ bá tẹ̀ dáùtù mi ẹ lè dáùtù Musiliu Arúnáṣọlá olúwa rẹ̀ ẹ lè dáùtù wọn pé tẹ̀ dáùtù ni pé ṣòro dẹ̀ ìgbà wọlé ni ìbẹ̀rẹ̀ gbọ́n kan báyìí ẹ pé Alhaji Musiliu Arúnáṣọlá ẹ bèè lọ́wọ́ pé ọmọ ẹ kan àbúrò ẹ kan báyìí Alhaji Àwẹ̀dá àwọn náà tú wọn mo ṣe lọ sí hajj náà àwọn ọmọ lọ bá ń jẹ́bọ̀dẹ̀ pé bàbá mo fẹ́ lọ sí hajj o náà ní ń sìn ó ṣùọ́ wọ́n yìí bá ń pè ẹ̀kan nìyẹn pé ọmọ mi kan fẹ́ tẹ̀lé lọ sí hajj o wọ́n dẹ̀ ní ń sìn ẹ̀ lọ́wọ́ kan àwọn èèyàn dẹ̀ ti ń sanwó hajj o even gan àwọn local wọn ti lọ wọ́n yìí bá mi pè ẹni pé ọmọ mi tó ń lọ international ló máa bá lọ o international mo fẹ́ kó bá lọ mọ́ ni lọ́wọ́ kan ni Alhaji wọn ti ń bọ́ jẹjẹ mọ̀ nìyẹn business wọn kàn ní pé send owó wọn kàn ṣòwò sí wọn ni wọn kàn bá mi ṣe àwọn náà ṣe gbó wàhálà yẹn fúnra wọn mi ò kúrò nínú ilé mi ń Kétu wọn kàn pé Àwẹ̀dá tó bá ti dín lọ́la máa lọ sí ọ̀dọ̀ Alájà ní Ìkẹjà o wọ́n máa ṣe sẹ́mínà lọ́la o mo dẹ̀ rí náà bó tọ́ ni tó máa tún di bí the following week báyìí ọkàn ní pé àárọ̀ ọ̀la ètè kò lé o aago mẹ́rin ìdájí kẹ́tì kò lé o àgbà tí wọ́n láǹdì ní ọ̀nà ìlú kílò kan níbi ẹ̀bẹ̀ ní Saudi làwọn wò lọ́kàn yìí mo rò pé ó di òótọ́ tí mo kàn ráwọn ilé ọ̀sẹ̀ kọ́ àwọn alásàlátù mi náà mo ti dé bí báyìí kò dẹ̀ sí ìwọ̀n tó fẹ́ ṣẹlẹ̀ Musiliu Arúnáṣọlá kò ní pa ẹ fún mi lágbára lọ́hùn gbogbo èso tó jáde lára ẹ̀ wá jèrè wọn àwọn náà má dé máa jèrè ẹ lágbára lọ́hùn kò tọ́ èèyàn ní brọ́dà yẹn. nínú industry oríṣiríṣi experiences náà ló máa ń wà ẹ ti fún wa ní bíi méjì ẹ tún ronú dáadáa experience wo lẹ go through tí ẹ lè gbàgbé mọ́ tó máa ń jẹ́ nǹkan tó máa ń tẹ máa ń rántí báyìí máa wọ pé Ọlọ́run ló yọ mí ní ọjọ́ yìí o ẹ ṣe àwọn ọ̀nà tù pẹ̀lú wa. experience mo tún ní tó tún le tó yẹ pé ó mú ẹ̀mí lọ bẹ̀ta dúpẹ́ fọ́lọ́run pé àwa ti wà ọ̀ pẹ̀lú. Alhamdulillah. nígbà tá à ń ya Basira Badia. Oh my God. nígbà tá à ń ya Basira Badia Murphy ló dírẹ́tì iṣẹ́ tí mo ń sọ yìí. bẹ́ẹ̀ni. Ọlọ́run bá mi fọ̀run kẹ́. Àmín. ṣẹ́ni nígbà tá a dé Ìjọra. àwọn Ikúdẹlẹ́tì àwọn lọ fún wa ní space àti fẹ́ shoot movie yẹn. pé kò sí wàhálà. wọ́n wà lọ́kàn báyìí níbi under bridge lẹ́sẹ̀ báyìí àwọn wo wọn lọ́kàn báyìí wọ́n pọ̀ ń bẹ̀. èmi àti AK àwọn náà dúró lẹ́gbẹ̀ẹ́ kan. bẹ̀tì àwọn kan tó wà lọ́rùn wa lọ́jọ́ tá à ń sọ yìí àwọn iṣẹ́ ìkà ni. àwọn iṣẹ́ yẹn pọ̀. àwọn pàǹpàtẹ máa ń gbé sọ́run yẹn. ẹ̀jẹ̀ àrí kíní kan wá ń ṣẹlẹ̀ sí mi anywhere tí bá fẹ́ lọ tó bá ti jẹ́ pé ibi tí mò ń lọ yìí jẹ́ kí n bọ́ jewelries mi sápò èmi kọ́ lẹ máa rí ń bẹ́ o. tó wáyé pé mi ò lo jewelries kó láti lé pé mi lo jewelries jáde lé mo lè lọ sí anywhere tó wù mí o bẹ́ẹ̀ tí pé mo tó wá fẹ́ lọ bì kan ìkan yẹn wá kọ̀ sí pé máa yọ jewelries kó lọ́rùn mi màá máa bọ́ ríǹgì ọwọ́ mi kúrò pé àmì ìmọ̀ kan tó lè ṣẹlẹ̀ ń bẹ èmi kọ́ o. ẹ ní lọ bẹ̀. tí bá ń jà báyìí bàbá tí bá ń jà mo fọlọ́mọba tó ní mi ṣẹlẹ̀ rí mi ń bọ̀ wọn kó lára mi o mi ò ń bọ̀ mo fọlọ́mọba tó ní mi nǹkan tí mo jẹ́ láyé mi mo fi ṣẹlẹ̀ rí mi ń bọ̀ o because nǹkan tó wà lọ́rùn mi ò kì í ṣe nǹkan tó kàn lè já mọ́ mi lọ́rùn mi ò ń lo ṣé nítorí pé kankan dì mú kókó ṣe báyìí kò mú lọ́rùn mi ó lè mú ọ̀wọ́n múṣẹ́ mi bó ló fẹ́ mú ó lè ríṣẹ́ mi mú bẹ́yẹn kọ́kọ́ sáré irun ṣe báyìí kan múṣẹ́ lọ́rùn yàn no àwọn iṣẹ́ tó sanra ni máa ń lò you understand so bóyá wà nìyẹn so ìgbà tá a wà ní Basira Badia lọ́jọ́ tẹ́ wọn àtọ̀ yìí ní location yẹn èmi àti èkè àjọ dúró sẹ́gbẹ̀ẹ́ kan báyìí lákàn rá àwọn ọmọ náà tọkàn jà jáde wọn kọ bẹ̀ sí pera wọn ni àlàyé ìbò lè wà ẹ̀jẹ̀ máa ṣan lẹ́ni o kíní kan máa ṣe kíní kan lẹ́ni o àórí máa jábọ̀ o akọ máa sáré o kíní kan máa. wọn á wọ ọgbìn kékeré kí ló ń ṣẹlẹ̀. kí ló ń ṣàwọn eléyìí. kí ló ń ṣẹlẹ̀ ń bì. bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn wa sọ pé ẹ bọ́ ṣé ni ẹ sápò ṣé ni ẹnu àbọ̀lé burúkú ni ṣé ni ìwọ náà bọ́ sápò ṣé ni mo dé wà ń ta báyìí mo gbé síta tán báyìí mo fà síta tán bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ká ẹ gbé síta. ẹ jẹ́ ká ṣe kàtà ṣe lọ àwájáde bọ́yẹ ní ẹgbẹ́ síta tán jáde wọ́n ní kí n gbé sínú èyí tí máa fi gbé sínú ẹ̀ máa wọnú mọ́tò máa lọlé gbé kíni sínú fún kíni ẹrù owó ló fẹ́ bá mi
ṣé bó wá wòran lẹ́kọ̀ọ́ ni èmi gan mo gbálẹ̀ fújì wá sí kò ń báyìí gan ni èèyàn kan ò lè pé kinní kan ni so bí pàrọ̀ ẹ̀ ṣe lọ yàn the next thing ó yà bẹ̀sẹ̀ orí máa jábọ̀ o apá máa jábọ̀ o ẹ̀jẹ̀ máa ṣan o aṣáájú ń wúra wa bẹ́ẹ̀ ló ń pe gbogbo ara wọn ń pera wọn ẹsẹ̀ pé àwọn dúró bẹ́ẹ̀ làwọn àgbáyé ń ṣe yẹn náà làwọn bọ́ọ̀sì tó ní liver bíi tiwa náà lọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ wa pé àkàn sọ̀rọ̀ wa ẹlọgbọ́ tiwa àbẹ̀lọ́rọ̀ tiwa àkàn kàn ní pé àkàn fún àwọn gé ọtí ni bẹ̀tẹ̀ wọ́n rí pé níbi tá a wà yẹn àwọn náà kàn lè pagìrì sun wa because wọn mọ̀ lóòótọ́ náà tá a jẹ́ ṣe understand wọn lè wà àṣẹ òkè ṣerú ẹ̀ agbọ́nà de shop agbọ̀ bàbá no àwa náà ọmọ líle ni wá èèyàn àṣẹ òkè ṣerú ẹ̀ náà wà ló kàn lọ gbé ẹrù ńlá kan sọ́run tó kàn gbé òun jáde lọ tó máa ṣe bí súlẹ̀jà irọ́ o ní ṣe bẹ́ẹ̀ o. báwo lẹ ṣe wá yanjú ẹ̀jọ́ yẹn. bọ́yá ibẹ̀ sí ní ṣe wèrè yẹn àdẹ̀kùn bẹ́ẹ̀ náà ẹ mọ̀ wọ́n ti rí pé àti ẹ̀wù bí táwọn wà pẹ̀lú gbogbo ariwo táwọn ń pa yẹn bẹ́ẹ̀ náà àkọ́kọ́ náà tó ń mọ̀ wá tó já jẹ́ fáǹsì wọn náà wọ́n ti ń súnmọ́ wa wọ́n ti ń darapọ̀ wọn bẹ́ẹ̀ bọ́ yẹ sún wa náà a wà lórí pé ẹja ìdàkan muslim pé kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ níbàyìí nǹkan kan ò ní ṣọmọ lọ́hùn báyìí kúrò ń bẹ́ẹ̀ nìyẹn a wọnú ojú irin yẹn lọ a lọ ṣiṣẹ́ lójú irin so báyìí wá dé ojú irin yẹn gbọ́n àbẹ̀sẹ̀ yà súnmọ́ wa gbọ́n àwọn tó ti lápá àpapọ̀ nǹkan wà lábẹ́ ọ̀run o. ẹ̀ẹ́dẹ̀ bọ́ọ̀ṣẹ́ yẹn náà ẹ dúró. yé pàpà so nǹkan pọ̀ lábẹ́ ọ̀run bá já ibẹ̀ sí ń jẹ fà á nìyẹn wọ́n já súnmọ́ wa bẹ́ẹ̀ ni ẹ̀ tó ṣe dé látọ̀ gbà lédi nìkan àlàyé mo ṣe dé látọ̀ gbà lédi ni o. láti prison. ṣe dẹ̀ pé àwọn náà dẹ̀ mọ̀ pé àwọn pípọ̀ yìí náà dẹ̀ lè iṣẹ́ ọmọ líle lọ́ máa ń ṣe. wọ́n bí pé àwọn náà wá jẹ́ kó yé wọn pé nínú iṣẹ́ ọmọ líle pé agbọ́nú de ṣọ́ọ̀bù àgbọ̀ ẹni pé olè òkè ń já olè lólè. ẹ bá sọ fún ọmọ ikọ̀ tó jẹ́ ọmọ ikọ̀ àti píkì ṣe mọ̀ pé nínú iṣẹ́ movie industry gbogbo story aláwo ẹ máa mọ̀ àmọ́ story ìgbà àmọ́ story àwo àmọ́ but story ìgboro bẹ́ẹ̀ ti story ìgboro àmọ́ ṣe ń sìn ohun tó lè lò ń gbòòrò kó lọ ó wà ohun tó lè lò ń gbòòrò tó wẹ̀ máa gbọ̀n tẹ́nu ẹ̀ máa gbọ̀n tó máa mú ẹ lẹ̀ ó wà ṣé mọ̀ ẹgbẹ́ ni kó lórí ẹ̀ ẹ̀ṣẹ̀ kó nǹkan tó máa mú wa ẹ ṣe fàyè fẹ́ anybody torí pé àwọn eléyìí ó gbọ̀n pẹ̀lú bọ́yẹn ṣe yẹn ẹ̀ torí ẹ̀ kó jẹ́rìsẹ̀ sínú kó sínú ẹ̀ yọ tó bá lè tàṣà àwọn kan tó dájà lẹ o ìjà ń ṣàṣẹlẹ̀ tẹ́ pé àwọn ọmọ yẹn náà tó gáàdì wa wọnú mọ́tò wọ́n ṣe dára pẹ̀lú wa àwọn ìjọra àwọn gáàdì wa wọ́n dúró pẹ̀lú wa wọ́n wọnú mọ́tò lọ síwájú mọ́tò àlọ síwájú ṣé mọ̀ kò síbi tí ọmọ ọ̀tá ò sí àwọn ọmọ burúkú wà ń bẹ àwọn kàńdà orí rẹ̀ sí àwọn tó dẹ̀ jẹ́ ọmọ dáadáa tó jẹ́ ọmọ líle tó jẹ́ ọmọ dáadáa náà àwọn náà máa wà ń bẹ pé àwọn kan ò ní ṣọmọ lọ́hùn sẹ́ so wọ́n ṣàtẹ̀lé wa ìjà ṣàṣẹ pé àwọn èèyàn kú bẹ́ẹ̀ gan níjọ ajọ́ tá à ń sọ yìí ẹ̀yin ti lọ àti dókè mọ́fì àwọn èrò tó wà lórí mọ́fì lọ́jọ́ tá à ń sọ yìí wọ́n tẹ̀ mọ́lẹ̀ bàtà wọ́n sùn lé mọ́tò mọ́fì gan kó bàtà everybody gan kó bàtà. everybody fẹ́ bẹ́ẹ̀ ni. níbi ibo àwa lọ dó lórí bíríìjì lọ́hùn àwa lọ dó lórí bíríìjì wájú àṣẹ ń dó dira wa lórí bíríìjì yẹn pé àtúrò àwọn kan tún ya bọ̀ àti wò pé ẹ máa bọ̀ àmọ́ wa ń bí kó tó pé mọ́fì ṣe wà bá wa wá ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀ wá kó ń bẹ̀rẹ̀ lọ ọjọ́ kejì báyìí gbogbo àdúgbò yẹn lọ jẹ pátá. àwọn ọlọ́pàá wọlé gọ́ọ̀mẹ̀ntì wọ́n everybody bá gbogbo ojú irin wọn yẹn bá gbogbo ẹ̀jẹ̀ gbogbo dọ́kọ̀ wọ́n fọ́ everything wọ́n bá gbogbo nǹkan jẹ́ lórí fíìmù yẹn no bàbá fíìmù yẹn pọ̀ ojú ti rí gan ní iṣẹ́ yìí kò sí ẹ̀tẹ̀ wọn ṣe láyé ìtọ́jú òkè ń rí. bẹ́ẹ̀ni. ètò ojú wa máa rí tí agbára wa ò ní lè gbé kọ́ ló máa jẹ́ ká rí. òun làdúrà kò sí ẹ̀tẹ̀ òjà kì í gbóyàn o. ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó ń jẹ́ kí n máa rántí kankan ṣe ti rí iṣẹ́ tá à ń ṣe yìí fíìmù tán máa wò láàrin táwọn audience máa wò láàrin 2 hours. bẹ́ẹ̀ni. nǹkan tó ju àwọn actors míì sí rí ojú wa ń rí o. ẹnu òdèdè lè sọ mo rántí ìṣẹ̀lẹ̀ kan à ń fíìmù ní Kòròdú. crack kejì mi crack shout out to crack ó wá wálé láti Malaysia báyìí a wá lọ sí Ìlúpéjú a wá ń padà bọ̀ lóru à ń padà lọ sí Kòròdú lóru so bá ṣe wá ń bọ̀ a ti fẹ́ dé Ọjọ́ta crack ṣáà òun ló ń drive ṣáà ń sáré bó ní crack ọ̀nà Nàìjíríà yóò ń ṣe ti ọ̀nà Malaysia o slow down ó ní kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni kankan ní sọmọ lọ́hùn. no wàhálà a ṣáà ń lọ yá ẹ mọ̀ pé òru ni everywhere ti dá. everywhere ti bẹ́ẹ̀ni. ó ṣáà ń sáré lọ fáá tá a máa dé ó kù díẹ̀ ká dé bíi Kétu ní iwájú bíbá a kàn wọnú pọ́tò yẹn ni mo kàn gbọ́ pọ́à táyà yẹn kàn fọ́ ni pọ́à mo ní bọ̀bọ̀ mo ti sọ fún ẹ pé kò rọra ọ̀nà yìí ò ń ṣọ̀nà Malaysia rọra so òru yẹn à ń sọ̀rọ̀ bí i after 2 everywhere ti dá ọ̀rọ̀ tẹ́sọ̀ yìí mo fẹ́ padà sí o
ẹsẹ̀kẹsẹ̀ mo ti mọ́kàn mi le àti bọ́lẹ̀ èmi àti ẹnìkan láwa ní mọ́tò òun ti bọ́lẹ̀ èmi náà ti bọ́lẹ̀ gbáàs so èmi ti mú spanner àti mú jack òun náà ti mú jack pé ebi ìbẹ̀rẹ̀ káwọn bọ́ọ̀sì máa wá lóhùn yẹn so kò tó 1 minute àwọn bọ́ọ̀sì ẹ̀ máa jọ̀bọ̀ ní gbà gbọ́gbọ́ kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ kú bẹ́ẹ̀ náà ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí sí mi náà. àwọn akọ́ dúró tán ni pé kí ló ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí mi rí. ohun tẹ sọlẹ̀ kan yẹn pé ohun tẹ jí padà agbọ́n lórí ṣọ́ọ̀bù agbọ́n. àwọn kan rí pé àwọn eléyìí dà pa àwọn eléyìí. ohun yí padà ọkàn súnmọ́ wa ni àwọn kan mú fífi tẹ̀sán yìí ti ṣẹlẹ̀ sí mi. òun ti mú spanner mi ti mú jack àti dúró pé kí ló fẹ́ ṣẹlẹ̀ bíbá wọ́n ti súnmọ́ wa ní ọkàn rojú wa ní wọ́n rí pé American lollipop American ice cream kí ló ṣẹlẹ̀ fún ọdún wa ajá jẹ́ bẹ́ẹ̀ aláàjì. abèrè owó ó ti wá fọ́n ni wọ́n wá dúró tì wá. àwọn iná ọmọ ológo ni wọ́n. àwọn lọ́lọ́ bá mú òkúta tá fi ṣọ́ọ̀kì táyà. wọ́n lè bá ṣe gbó táyà kan má gbà kọ́bọ̀ lọ́wọ́. wọ́n ṣe everything bá ṣe ń ṣe àtẹ̀jíṣẹ́ tọ́ga tí yọ táyà ti fi extra sí extra kékeré táyà kékeré wọ́n ti fi sí. àlọ́pàá tó máa ń patrol wọ́n ṣẹ̀ wá kọjá so wọ́n ṣẹ̀ wá rí akàn kí ẹ àlọ́pàá yẹn kàn kí wa ní alpha ṣé no wàhálà a dẹ̀ fi sí àwọn ọmọ táyà dẹ̀ tún kí wa wọ́n tún bá wa ṣe everything yọ ṣọ́ọ̀kì yẹn a dẹ̀ ń lọ lóru yẹn. bàbá ẹ jẹ́ n parọ́ kan fún yín ṣe rí àwọn ọmọ tàtẹ́ ń wo tẹ́ ẹ máa ń wò yẹn àwọn ọmọ tàtẹ́ ń wò yẹn because àwọn tá a dúró iná àti ṣọmọ dáradára rí a dẹ̀ wúlò fún olówó a wúlò fún tálákà tí mọ́tò bàbá olówó bá ń lọ sí bàbá olówó tó bá kò ní dírẹ́fà àbí dírẹ́fà ọkàn tẹ̀lé àbó strong ó dẹ̀ níbi tó ń lọ tó wà very very important tó bá bọ́ sọ́nà ń sìn pẹ́pẹ́ kókò ń lọ sọ́nà bìkan sí táyà bá ṣe pò àbí táyà kan ó ní flat tire síbì kan àwọn ọmọ ọ̀tá ìlú wọn bá ṣe táyà yẹn àwọn nígbà pé owó wà nú mọ́tò mo lè fún wọn lẹ́nà mọ́tì náà pé kìíní kankan bàbá owó yẹn ò lè ṣe táyà yẹn fúnra ẹ o. bẹ́ẹ̀ni. àwọn ọmọ tá à ń sọ yìí náà lọ máa bọ́ síbẹ̀ tó máa ṣe táyà. shout out to gbogbo ọmọ gbogbo àwọ̀ wa. kò ní bàjẹ́ ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí. bẹ́ẹ̀ni. tí a bá fẹ́ ṣe campaign àwọn ọmọ táyà náà tó o bá sáwọn ọmọ táyà nù campaign ò lè dùn. kò kí ń dùn. nínú mọ́tò tá à ń sọ yìí náà sí pé ní transport Lagos State yìí náà sí tí o bá sáwọn ọmọ ọ̀tá ń bẹ̀ transport gan ò ní dùn. bẹ́ẹ̀ni. ẹ kàn imagine pé mọ́tò kọ̀ọ̀kan ń bọ̀ sí fanago kọ̀ọ̀kan ń bọ̀ sí ó palẹ̀kùn dé tó pé asán lè lọ mú tó bá ṣílẹ̀kùn lẹ̀ kò dẹ̀ ní kọ̀ǹdọ́tọ̀ ṣe é pé èrò bí èrò kan ló wà ní mọ́tò àbí èrò méjì ló wà ní mọ́tò ṣe é pé àwọn èèyàn ò ní dá dúró kọ̀ǹdọ́tọ̀ yìí náà ló máa pèrò pé ojú ẹlẹ́gbàá mú ṣiṣẹ́ bóyá kí òun ló máa pèrò kó máa fi wọlé ẹ̀dẹ̀ láwọn ọmọ yẹn náà nígbà títí wọn ṣe é láwọn ọmọ tàtẹ́ tó wá ń wò yẹn náà dẹ̀ ilé wọn tó wá ń ṣe ọmọ burúkú bẹ́ẹ̀ náà àwa pásẹ́jì àwọn èrò táwọn wọ mọ́tò wọn àwa là wíkẹ̀dì wọn because ó ti wọlé ó ti sọ pé enter with your change o 500 ni o òun ò gbèrò 200 òun gbèrò 300 500 kò wọlé ibà ìlú ń lọ ẹ wá wọlé ẹ wá débi tẹ́ ń lọ owó tá a fẹ́ fún ẹ nìyẹn owó yẹn wà ní pé ṣé kò ní bá yín jà. ó máa bá yín jà ó máa wojú yín tó bá wojú olè máa wojú ẹ tó bá wojú ẹkún máa wojú ẹ tó bá wojú olè máa wojú ẹ ọgọ́ fẹ́ bá yín jà fẹ́ bá yín mú kan lẹ̀ ṣe understand àwọn náà kì í ṣọwọ́ burúkú ọjọ́ tí mo sọ yìí náà bí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí èmi àtàwọn bẹ́ẹ̀ sì máa ṣe lọ gbòòrò ni àwọn bọ̀ láti club àwọn fẹ́ lọ tọ́nù ní my 12 agbáko òdúró àwọn fẹ́ lọ tọ́nù my 12 bí ìkan náà àwọn ọ̀rẹ́ mi ṣe lọ fi mọ́tò gun tamaki ni bí táyà ṣe bọ́ọ̀sì ni níbi kò ṣe fẹ́ ń bà yìí the next thing gbóò táwọn abẹ́sì yẹn gbé báyìí àmọ̀ pé normal normal tó bá gbọ́ kíní bẹ́ẹ̀ lóru àwọn òkè ṣé kìí bá àwọn bàbá ló wọlé the next thing àwọn ẹ̀kọ́ jáde wá ni mọ́tò tèmi dẹ̀ ṣe ń bọ̀ lẹ́yìn ìgbà eléyìí èmi láì kí n máa gbé ẹrù mi síwájú pé kí n máa gbé ṣèdì mi síwájú pé níbo club la ti ń bọ̀ náà kò sí wẹ́rẹ́ tí mo kàn débẹ̀ báyìí mo dẹ̀ lo fs kan gbà yẹn kàn débẹ̀ mo kàn ní pé táyà mọ́tò ọ̀rẹ́ mi yẹn ti fọ́ èmi náà kàn páàkì ni ṣe rí báwọn ọmọ ṣe ń jáde láti inú ọjà tó kàn jáde sí wa báyìí lásán báyìí wọ́n ti ń bá ọ̀rẹ́ mi yẹn wọ́n ti ń bá ta ṣẹ́ pé ń bo ò ní lọ ṣe ti kàn máa kàn débẹ̀ báyìí lásán báyìí mi ìdẹ̀ tí fi ẹnu máa ṣe ọ̀rọ̀ tí mo sọ ti pẹ́ o ìdẹ̀ tí fi báyìí máa ṣe fíìmù náà rárá náà gbà ẹnu bẹ̀ tí wọ́n mọ̀ mí gbòòrò ṣọdá sáà orúkọ yẹn ti ríǹgì gan ó ti pẹ́ fíìmù kẹ̀ kò ń ṣe fíìmù làwọn kí ni ọbẹ̀ tí àwọn fáwọn tó mọ̀ wá náà ògo ran ògo lọ́wọ́ ni ṣe understand so the next thing mo kàn bọ́lẹ̀ nu mọ́tò ni àwọn ẹ̀dẹ̀ ti dúró mímọ̀ pé wọ́n ti yọ ìbọn sí ọ̀rẹ́ wa wọ́n ti gbé sí ẹ̀ mọ́lẹ̀ èmi kàn bẹ́ẹ̀ àṣẹ bọ́lẹ̀ pẹ̀lú àwọn ọmọ mi mo kàn pé èmi náà tẹ̀sí pé àdúgbò yẹn kì í ṣàdúgbò tó dáa mo kàn máṣì wọbẹ̀ ni tí àwọn táwọn náà yìí bá rí wa báyìí náà àwọn náà ṣọ́ọ̀kì pé àwọn eléyìí náà wò pé àwọn eléyìí tó bọ́lẹ̀ yìí náà wọ́n ṣe máa sè mo dẹ̀ ti rí pé àwọn bẹ́ẹ̀ sì náà wà bẹ́ẹ̀ mo ti rò pé àwọn èèyàn kí ni kan nù bẹ́ẹ̀ mo gbé bẹ́ẹ̀ ni
àkọsọ pé àwẹ̀dá ni o àwẹ̀dá ni o làwọn kan ti ń wọ́n ti ń sọ fúnra wọn. àwẹ̀dá lẹ́ni yìí o pé ẹ má sùn mẹ́ni ẹ fún ọ̀dọ̀ nìkan náà tún wọlé lọ́kà brọ́dà mi nù ẹ tó wá lídìí wọn ẹ wá já búrò wa. ó wá jẹ́ ọmọ tó sún ó fọlọ́nba tó ní mi ṣẹlẹ̀ wọ́n ti pa ọmọ yẹn náà sí o ó wá jẹ́ ọmọ tó súnmọ́ mi gan tó yẹ kó ti bá wa ṣiṣẹ́ rí ó ti bá wa ṣiṣẹ́ oyin àkàrà rí. ó ti bá yín ta àkàrà rí. bẹ́ẹ̀ ni so ọmọ yẹn bóyá wá rí wọn yẹn ètò àgbébọ̀dá dìnyẹn tó yẹn fẹ́ àtàkì mi ó kọ́ pé tó bá lọ bẹ̀ nǹkan tó jẹ́ bá rí wàá máa fara mọ́ ni bọ́mọ yá yẹ dá padà nìyẹn the next thing ọkàn àbámi ọkàn dọ̀bálẹ̀ fún mi nípa nǹkan. àwọn tó kù máa fọ́. ó dẹ̀ lórí oko wọn. wọn na báwo ni mi fẹ́ dárúkọ ẹ̀ báwo ni yálà kíní kan alfa bóyá ilé ẹni tí ń bọ̀ kíní kan náà aláì náà jàrá kan ní pé mọ́tò yẹn náà ṣe kíní kan náà kan ní ká kan súnmọ́ mọ́tò ní ẹ̀. èèyàn mi ni mọ́tò ẹ̀. mo ní mọ́tò ọ̀rẹ́ mi náà ni pé báyọ̀ náà àwọn mọ̀ wọn pé kíní kan gbà kan ọ̀kan àwọn lọ́ba àṣetáyà mọ́tò yẹn. lọ́ba yín yọ jákì yọ gbogbo ẹ̀. ìgbà tí mo rẹ́ kúrò ń bẹ̀ wọ́n á fún wọn lówó àṣà àlọ́ tọ́nà dá bridge man tó fi tẹ padà wálé. So àwọn mọ̀tá náà nígbà tí wọn kò sí àwọn tó yà níwó ló ti tiẹ̀ o bẹ́ẹ̀ tí ọwọ́ yóò dọ́gba wèrè wà ọgbà wà finance wà bọ́lá ṣe dá bọ́lá ṣe dá nìyẹn. ẹ kí àwọn fáǹsì yín kí round up lórí ètò. ẹ̀yin fáǹsì mi kò ní bàjẹ́ o fún gbogbo atótónu tí mo ti ṣe látẹ̀kan mo rí pé gbogbo àná la máa kọ́gbọ́n díẹ̀díẹ̀ náà bẹ̀ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di àmín ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ àmín ẹ má wọrí very soon ní industry yẹn mo tún máa tó fún yín ní iṣẹ́ tó jẹ́ pé ó tún ta lẹ́nu máa tó fún yín jẹ ẹ má wọrí tẹ́nìkan máa ṣe kí ni ẹ máa gbádùn tó kún ọkọ ẹ tí ń complain pé àwẹ̀dá o ṣe kíní yẹn fún wa o ṣe kíní yẹn fún wa ẹ má wọrí máa ṣe kíní yẹn fún yín very soon ṣẹ̀dá sáà kò ní bàjẹ́ orúkọ mi ò yí padà Alhaji Àwẹ̀dá Weliski Babaski Mamaski aka your money is my money. Tell you accept it. Ó bàjẹ́ fẹ́ ìdè. Ó bàjẹ́ tí ẹ̀yin tí wà nílé as we come to the end of this episode of Unscripted with Jeff Owolewa. Mo lérò pé ẹ gbádùn interview yìí. Ẹ ṣeun gan. God bless you for your support. God bless you for your comments. Bye. Please subscribe to my YouTube channel and press the notification button.